أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ẹ kú àsán gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ẹ kú àsán gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ káàsán gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí tó jẹ lógún, pàápàá jùlọ àwa tí ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire tó jẹ lógún jùlọ. Ọlọ́run kó bá wa mú ìlú ìdúró. Àmọ́ Ọlọ́run ti dá wa pé ó dá làákàyè mọ́ wa, ó dá ká lè mọ ohun tó tọ́ yàtọ̀ sí ohun tí ò tọ́, ohun tó yẹ yàtọ̀ sí ohun tí ò yẹ. Níwọ̀n ìgbà tí Ọlọ́run ti ṣe oore ẹ̀ parí lórí wa, ó fún àwa náà láǹfààní láti lè dá lóró mọ kí ni tá a fẹ́ àti tá a fẹ́, kí ni tó wù wá àti tí ò wù wá. Ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí ó jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè, pàápàá jùlọ àwa tá a jẹ́ ọmọ Yorùbá. Torí wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ lóde, tílé ò bá dùn bí ìgbẹ́ ní ìlú rí. Kò sì sí ẹni tí ó máa ń fẹ́ kí inú ilé bàbá ẹ̀ àfi ọmọ àlè ló máa ní kí ni bàbá òun kú dàrú. Àwọn ò fẹ́ ọ̀rọ̀ à ń dàlú, à ń pani nípakúpa. Àwa ò fẹ́ mọ́ nílẹ̀ Yorùbá. Gbogbo ìgbà là ń tẹnu mọ́ eléyìí, àmọ́ kàkà kéwì àgbọ̀ndẹ̀ níṣe ló tún pele sí. Mo rántí pé ní ìgbà tí bàbá wa olóyè Olúṣẹ́gun Awólọ́wọ̀ tí wọ́n wà ní orí àpèrè ààrẹ Nàìjíríà, ọ̀rọ̀ ààbò yìí náà ni wọ́n gbé dání pé ó jẹ àwọn lógún. Wọ́n fà á títí wọn ò rí fà. Bàbá wa Umaru Yar'Adua, àwọn náà tún débẹ̀, àwọn ò tiẹ̀, Ọlọ́run ò lè dá fún wọn kán ṣe pẹ́, ṣùgbọ́n láàrin àsìkò tí wọ́n lò, kò sẹ́ni tí ó mọ̀ pé bàbá yẹn ní ìgbìyànjú, ó lẹ́mìí ìṣe, ṣùgbọ́n ikú tó máa ń fọ́ egungun alágbára òun wọn kúrò níbẹ̀. Igbákejì wọn débẹ̀, ìyẹn ni Goodluck Jonathan. Ìyẹn náà tún pariwo ọ̀rọ̀ ààbò yìí, ọ̀rọ̀ ààbò yìí, ọ̀rọ̀ ààbò yìí, kò àrórí àrídì tó fi kúrò níbẹ̀. Ẹni ńlá ni Muhammadu Buhari, àwọn náà tún débẹ̀, ọ̀rọ̀ ààbò yìí náà ni wọ́n ń pariwo. A mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ pé àwọn ní èròǹgbà míì lórí ẹ̀mí. Wọ́n pariwo ààbò lóòótọ́, àwọn náà tún wá kó àwọn tó ń ṣe ọṣẹ́ fún wa, àwọn náà tún ṣe atọ́kùn wọn wọ orílẹ̀-èdè. Wọ́n wá dé nìyẹn, wọ́n kọ̀ wọ́n lọ́mọ́. A ti rò pé bóyá nígbà tí Ọlọ́run ti sọ wípé kí ìbò gbé wọn kúrò níbẹ̀, tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bọ́ sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, a rò pé bóyá nǹkan á yàtọ̀ ni.
èyí tá a wá ń gbọ́ nísìn kò bá inú dọ́gba, kò dùn mọ́yàn nú. Jẹ́ àná kọ́ ló ṣẹlẹ̀ tí wọ́n tún náà pa àwọn èèyàn ní àdúgbò ní ìpínlẹ̀ Ògùn wa ń bí báyìí. Odidi ẹ̀mí èèyàn 6, àwọn míì wà ní ilé ìwòsàn, apá kan ayé apá kan ọ̀run. Gbogbo àwọn pípù yìí ń ṣe aburú ni. Ọbaṣá Owódé ni wọ́n pe àdúgbò ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Gbogbo ohun tí ń gbọ́ yìí kò dùn mọ́ wa nù. A ní àwọn aláàbò nílùú, ọlọ́pàá wà, àwọn ológun wà, ológun orí ilẹ̀, tòfurufú, tójú omi, gbogbo wọn yẹn pẹ̀lú àwọn tí ìṣàkóso ilẹ̀ Yorùbá tí wọ́n dá sílẹ̀ tá à ń pè ní Àmọ̀tẹ́kùn, gbogbo wọn yẹn pátápátá ní àpapọ̀. Ṣé ká sọ yí pé wọ́n kápá àwọn adàlúrú, àwọn pààyàn yìí, wọ́n kápá wọn tì ní? Mo rántí ọ̀rọ̀ olóyè ààrẹ àná General ọ̀gá ológun Abacha tó ní ibi tí ìdàlúrú bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹlẹ̀ tó ń lé ní 50 wákàtí tí wọ́n kápá ẹ̀, dájúdájú ìjọba orílẹ̀-èdè yẹn mọ̀ ń pa ẹ̀. Ọ̀rọ̀ wọn bọ́ ó jánà, torí èmi gan gẹ́gẹ́ bí ẹnìkan mo nígbàgbọ́ yí pé tí ò bá sí ìròmí tó ń jó lórí omi, tí ìròmí bá ń jó lórí omi, onílù tó ń lù fún wà nísàlẹ̀. Àwọn tó ń jẹ́ aláṣẹ wa wọn lè sọ pọ́wọ́ àwọn mọ́ lórí gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ yìí. Ìjọba Buhari ò tiẹ̀ gbà kankan deny wọn sọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, kò yẹ kẹ́yìn náà tó káwọ́ gbéra kẹ́ ẹ máa wo kíní ìníran kó máa lọ báyìí. A rí pé ẹ ṣe ìyípadà àwọn tó bá yín ṣèjọba kúrò ní ti àwọn tó bá ààrẹ àná Muhammadu Buhari ṣe ìjọba papọ̀. Ẹ̀yìn àwọn tí ẹ fi wọ́n sípò, abala kan ti bẹ̀rẹ̀ iṣẹ́, ó kù àwọn ti alágbádá tí ẹ tún fẹ́ yàn, àwọn tó wà nípò aláṣẹ ológun orí ilẹ̀ ní o, tòfurufú ní o, tójú omi ní o, ọlọ́pàá ní o, ẹ ti yàn àwọn tí ó wà ní ààyè yẹn. Mo sì nígbàgbọ́ yí pé nírú àsìkò tá a wà yìí ó yẹ kán ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní pẹrẹu. Irú àwọn nǹkan tá à ń gbọ́ yìí kò yẹ ká tún máa padà gbọ́ mọ́. Àwa ń gbọ́ nìyí, inú àwa ò dùn sí ká tún máa gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, torí pé ọmọ Yorùbá ni mí. Ọmọ àlè ni ó sì fọwọ́ júwe ilé bàbá ẹ̀. Ọmọ Yorùbá ni mí tààrà. Kò lè dùn mọ́ mi nínú kí àwọn ọ̀ràn kan láti bíkíbi tí wọ́n bá àti wá kán wá sọ wá díẹ̀díẹ̀, kán máa pa wá nípakúpa ń bí nílé lórí ilẹ̀ wa. Èmi ò tí ì gbọ́ rí nínú ìtàn ni o wípé ìran Yorùbá kó ogun jà lọ. Bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ni mi sì gbọ́ rí pé ogun kó ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n tá a bá káwọ́ gbéra tá à ń wo àwọn èèyàn yìí níran kọ́ máa dábí ẹnu kọ́ máa rọ̀ bí òwe lórí ilẹ̀ wa, kìí ṣe tó tọ́, kìí ṣe tó bójúmu. A kò sì sí tí àwa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tá a lè dá ṣe láì tẹ̀ sí àṣẹ èyí tí Ọlọ́run kó wa lé lọ́wọ́. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, mo tútù yín pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ bá wa wá nǹkan ṣe sí i. Àwọn aláàbò míì tún wà tí wọ́n lè dìde, ara wọn ni Àgbẹ̀kọ̀yà. Mi mọ̀ bóyá Àgbẹ̀kọ̀yà tó yí ó wà ń ta ń sìn, mi mọ̀ bóyá ó dàbí ti ìgbàanì, torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fojú ara mi rí àwọn Àgbẹ̀kọ̀yà tó ń jà ní late 60s. Ẹ má bínú, mo kí ìyá mi Táíwò, mo kí ẹ káàbọ̀ sáàrin wa, mo kí ọ̀gá mi Ìdòwú Èkè Agége, mo kí alájà mi Alájà Àyìnkẹ́, mo kí gbogbo ilé pátápátá. Mo fi kíkí yẹn mo fi kí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, mo kí yín púpọ̀ púpọ̀. Mo wá fi ọlá yín mo fi kí bàbá mi Professor Bánjí Akíntóyè, Ọlọ́run bá kó jẹ́ ká rí bàbá pẹ́. Àmín. Mo wá fi ọlá gbogbo ẹ̀yin tí mo kí, mo fi kí gbogbo ojú tó ń wò pátápátá, tó ń wò wá pátápátá, mo fi kí yín. Mo wá fi kíkí wọn mo fi kí ẹ̀yin ọ̀gá mi, mo kẹ́yìn àgbààgbà, mo kí gbogbo ẹ̀yin mídíà, mo kí Mr. Koiki, mo kí yín, mo kí Yèyé Dára, mo kí Sọ́wọ́ yẹ kó rí bẹ́ẹ̀, mo kí Yorùbáwùyí, Lady K àǹkó, gbogbo wọn ni mo kí. Ọmọlúkà bẹ́ẹ̀ ni Àbẹ́kìtì, mo kí yín. Òmẹ́yọ̀ Masbẹ́rẹ̀, mo kí yín. Kú ètò ìkúṣẹ́ takuntakun. Níta bá wá lẹ́nu kì í ṣe ọ̀rọ̀ eré, kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ pé bóyá kàn ń ṣiṣẹ́ àbá kan ṣe nǹkan lásán, kì í ṣe yẹn. Ọ̀rọ̀ tá a bá wá, ọ̀rọ̀ tó jẹ́ kó ṣe pàtàkì láàrin èmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátápátá káàkiri àgbáláyé. Ìdí tí mo fi ní kẹ́ bá wa share ètò yìí, kẹ́ bá tẹ̀ káàkiri kí gbogbo àwọn èèyàn rí, dọ́dọ̀ ìjọba, dọ́dọ̀ bàbá wa President Bọ́lá Ahmed Tinubu náà, ẹ bá wa share kó dọ́dọ̀ rẹ̀, ẹ bá wa share káàkiri, torí nǹkan tá a gbé wá pín sí méjì. Bó ká kọ́ sọ̀rọ̀ lórí ààbò, torí a padà invite ẹnìkan, a pè wọ́n tí wọ́n máa pè wọlé lórí tó ṣẹlẹ̀ ní Ọbaṣá Owódé lánàá àti bòmíì sáìdì bẹ̀yẹn, tó jẹ́ pé àwọn Fúlàní yìí wọ́n tún papà, wọ́n lọ síbẹ̀ yẹn, wọ́n dẹ̀ pààyàn bí 6 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Òru àná náà pè mí, wọ́n ní kí n bọ́ sí live, so dátà mi ti tán nígbà yẹn. So gbogbo àwọn nǹkan yìí ó kọ wá lóminú ní orílẹ̀-èdè wa. Wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n dẹ̀ tí wọ́n ya bo àdúgbò, tí wọ́n nínú church kan náà wọ́n ní wọ́n ya bẹ̀. Mi tí wàá mọ findings dáadáa àbí kí a padà gbé ẹni yẹn wọlé, but tí mo fẹ́ sọ ni, tí mo fi ní kí a bá wa share kó kára lé kó kára oko, ni wípé ẹ tètè, ẹ̀yin ìjọba wa Bọ́lá Ahmed Tinubu, president wa, ààrẹ wa, abẹ̀yìn àrọ̀ yìí, ẹ bá wa wá ìdáàbòbò fún àwọn ọmọ Yorùbá, torí wípé ó ń bọ̀ àwọn ládẹ́dẹ̀, torí pé tẹ́ bá fojú gẹrẹjẹ wò àwọn tẹ́lẹ̀ fẹ́ ṣèjọba lé lórí, àwọn náà ni wọ́n ti ń pa yìí o. Ẹ wá rántí pé tó bá yẹ pé torí kẹ́ lè díwà kù lẹ́sí lọ jẹjọba, ó má kù yín kọ lọ́hùn, torí pé ó yẹ kẹ́ rò pé èèyàn abẹ̀mí kan náà làwa náà. Ìdí eléyìí tí mo ṣe wálé ni pé ààbò ṣe kókó fún wa nílẹ̀ Yorùbá. Wọ́n ń pani lọ́tún, wọ́n ń pani lósì, wọ́n ń pani káàkiri. Ǹjẹ́ sóhun la fẹ́ sọ ni? Torí pé tá a bá ní ká wò dáadáa, àwọn ọ̀rọ̀ yìí láàrin èmi àti yín, ó yé yín ẹ̀yin ìjọba, ó yé ẹ̀yin ìjọba nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ, ó yé yín dáadáa, torí wípé ẹ mọ̀ tó pamọ́, ẹ dẹ̀ mọ̀ tó hàn.
ẹ̀yin náà ni ẹ̀pọ̀ olóko kó wá mú, ẹ̀yin lẹ́pọ̀ lè kó wá já, ẹ̀yin náà lẹ́pọ̀ olóko kó wá mú. Torí mo kí ọ̀gá mi Bámidélé, mo kí Mr. Samson, welcome. Gbogbo àwọn nǹkan yìí ó yà mí lẹ́nu púpọ̀ bí a ṣe ń ṣe, àbí ọ̀pọ̀lọpọ̀ bí a ṣe ń bá lọ. Ó ti jẹ́ wípé àwa fúnra wa a máa rí tó ṣe wá, kí la ní àwọn ọlọ́pàá fún, kí la lágbófinró fún, kí la ní àwọn ẹ̀ṣọ́ fún, tí ẹ lò síbi tó yẹ ká ẹ lò sí. Ẹlọ́rọ̀ sọ̀rọ̀ 8,000 tẹ́fẹ́ fún wa, òun ló jẹ wá lógún báyìí ni, àbí tẹ́fẹ́ fáwọn kan nínú 12 million people, ká nínú 200 something million, ẹlẹ́fi 12 million lẹ́fẹ́ fún. Ẹ jọ̀ọ́, ṣé ìyẹn ló kàn ní àbí kẹ́ wá ààbò sílùú? Ó tọrọ ó lè korò. Mo kí ìyá mi Alájà Ìkẹ́, mo kí yín, welcome back. Ẹ jọ̀ọ́, mo nídìí olówó, wọ́n máa bá mi pè wọlé lórí tó ṣẹlẹ̀ níbẹ̀ lánàá. Ó ṣe pàtàkì fún wa púpọ̀ láti gbọ́, ìdí nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, wọ́n lè máa wọlé kán máa pa àwọn èèyàn, kó dé pé wọ́n pa jẹ́ nìkan bí wọlé tó ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Tá gbọ́ kí wọ́n pa èèyàn 6 ní ìrọ̀lẹ́ málẹ́ àná mọ́lé tàwà lánàá. Wọ́n tún ní wọ́n sọ nínú rédíò náà. Ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan yìí, torí ẹ̀ ni mo ṣe ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí YouTube wa, ẹ bá kí program yìí kó lè máa lọ. A fi link wa sórí ètò, ẹ bá wa click sí, kí ẹ bá wa tẹ̀lé. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí orí ètò náà. Ẹ bá lọ máa wo program wa ń bẹ̀, kẹ́ ẹ lè máa rí update míì tí ẹ rí lórí Facebook, àwọn update tó ó yára. So gbogbo nǹkan yìí ó jẹ́ nǹkan tó ń bà wá nínú jẹ́. Àwa ò lè kùfìrí kálafẹ́ dìde kálafẹ́ gbára wa níjà. Àwa yìí náà lẹ tún máa tì mọ́nú ilé. Àwa yìí náà ni ẹ̀yin tó yẹ pé gbogbo àtàbálà fẹ́ dìde abẹ́ bínú àbábẹ́ ṣe nǹkan, ẹ máa láàárọ̀ ṣebí ìjọba wà nù. Kí ni ìjọba ń ṣe gangan? Kí ni àwọn agbófinró ń ṣe? Àwọn aṣọ́lù, àwọn jagunjagun ìlú tí wọ́n wà lẹ́yìn odi, kí náà ń ṣe tí wọ́n fi ń ráyè wọlé sórílẹ̀-èdè wa? Bàbá mi Bọ́lá Ahmed Tinubu, ìdí tí mo ṣe pè yín ṣàkíyèsí ni wípé iṣẹ́ yín ò ní ṣubú o, torí ìgbìyànjú lẹ ń gbà, lẹ ń sáré kẹ́ bá. Torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, tó ń pààyàn lọ́tún wọ́n pààyàn lósì, a ti bìlí pé gbàtẹ́ ti wọlé ó yẹ kí gbogbo ẹ̀ stop. Nǹkan tí mo kọ́ mọ̀ pé ó yẹ kẹ́ gbájúmọ́, tí bàbá wa Buhari ò rí ṣe, ààrẹ àná tí wọn ò rí ṣe, a bìlí pé ẹ̀yin tẹ́ járe ní ó dandan kẹ́ rí ṣe. Fọ́ọ̀sì tá a bìlí pé ó yẹ kẹ́ mú àjàjà lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá yìí. Ṣé àwọn ẹni tí wọ́n pa yẹn, wọ́n dẹ̀ tún láwọn ẹlòmíín wà ní hospital tí wọ́n ń jẹ̀rora lọ́wọ́? Àwọn ẹni tí wọ́n pa sẹ́run ni wọ́n ni. Ìdí tí mo ṣe ní kẹ́ bá wa share ètò yìí débi tó bá yẹ kó dé, torí wípé kìí ṣe ọ̀rọ̀ ẹnu, kìí ṣe pé àbí bóyá kákan máa ti pé akàn bọ́ sórí afẹ́fẹ́ lásán. Ojú oorun mo wà tí wọ́n fi sáré pè mí. Gbogbo àwọn nǹkan yìí ẹ̀yin ìjọba wa ẹ dìde fún, torí bó ṣe ń bọ̀ yìí ó lágbára. Gbogbo nǹkan ó dojúkolẹ̀, bí nǹkan ṣe wọ́n ọ̀tọ̀ nìyẹn. Gbogbo nǹkan ò sí ẹ̀ṣẹ̀, inú àwọn èèyàn gan ò dùn mọ́. Àti dákọ́lẹ̀ Yorùbá gan kò ṣeé dá mọ́. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ kí ni pàtàkì iṣẹ́ tẹ́ kọ́kọ́ fọ́ bá gbèsè báyìí tí èsì lórí ààbò? Ẹ rántí wípé kángun síbì kan, torí kò sí bá ṣe lè pariwo títí
ó dandan ká dárúkọ yín torí pé ilẹ̀ wà ń bẹ̀ lọ́wọ́ yìí. Ṣé bí ìlú ṣe ń rí yẹn òun ló dáa ni? Àwọn Àgbẹ̀kọ̀yà wọn ní páwà, àwọn kí lórúkọ Àmọ̀tẹ́kùn wọn ní páwà. Àwọn tó wá ní páwà gangan kí ló dé tẹ̀ jẹ́ kí wọ́n lọ ṣiṣẹ́ náà? Kí ló dé tẹ̀ tètè bá wa gbìyànjú kó tó di pé nǹkan tó bàjẹ́ jù báyìí lọ? Gbogbo nǹkan wá ń worst sí, gbogbo nǹkan ń worst sí lórílẹ̀‐èdè wa. Àwọn èèyàn ń bínú, àwọn èèyàn inú wọn ò dùn. Bàbá Bọ́lá Ahmed Tinubu, inú gbogbo àwọn èèyàn ò dùn. Ẹ má jẹ́ parọ́ fún yín o, inú everybody ò dùn rárá. Ìfẹ́ tẹ́lòmíì ní sí yín, ìfẹ́ tọ́pọ̀lọpọ̀ ní sí yín náà fi ń tẹ̀lé yín. Bó a ti sọ òtítọ́ ọ̀rọ̀ láwọn tó ń tẹ̀lé yín àárí, wọn lè sọ òtítọ́ ọ̀rọ̀ bọ̀ wọ́n àfẹ́ tí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìkónù bẹ́ẹ̀ ni ìyá mi tó yẹ pé wọ́n sọ́fà, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wà angry báyìí, inú wọn ti ń ru. Torí tí ẹ̀ bá yètè wá àkànṣe sọ̀rọ̀ tó wà nínú ìlú lọ́wọ́lọ́wọ́ kó má tún di bí ọ̀rọ̀ EndSARS. Torí tó bá léni títí tó bá yẹ wọ́n padà kọjú padà sẹ́yìn. Ìbá dá bàbá wa Tinubu kẹ́ gbìyànjú ètò ààbò, kẹ́ gbìyànjú ètò ọ̀gbìn náà. Gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri kódà ẹ̀mí àwọn èèyàn tó ń bọ́, ìṣẹ̀dá kan náà ni ọrùn yín náà lákọ̀ọ́ sí. Torí pé n tó yẹ kẹ́ ẹ mójútó àfi kẹ́ ẹ mójútó, tẹ́ ẹ bá mójútó báwo ló ṣe fẹ́ bọ́ sí? Torí kò sí bá ṣe lè ṣe, kò sí bá ṣe lè gbà, kò sí bá ṣe lè wí àbí kí ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ pé ẹ jàjà yìí. Torí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ gbìyànjú. Kò dìgbà tó yẹ pé Àmọ̀tẹ́kùn ló ń wọnú gbó torí kò sí páwà lọ́wọ́ wọn. Kí àwọn àmì ọlọ́pàá, even àwọn DSS tẹ́ẹ̀sì kúkúrú, ẹ jẹ́ kí wọ́n wọnú gbó kí wọ́n lọ mú àwọn ẹni yìí. Ẹ káàbọ̀ bàbá mi, àbí bẹ́ẹ̀ ni. Mo kí ẹ káàbọ̀. Ẹ bá wa gbìyànjú láti jẹ́ pé ààbò wà. Torí pé n tó bani nínú jẹ́ púpọ̀ ni ọ̀rọ̀ tá gbọ́ lálẹ́ àná. N tó bani nínú jẹ́ ni. Báwo la ṣe fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ jẹ́? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Torí a gbúdọ̀ gbìyànjú, a gbúdọ̀ mọ̀ tá à ń ṣe. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa. Bàbá ẹ máa bá mi kọ̀ntínú lọ. Ibi tí mo bá ọ̀rọ̀ dé, mi kéré jù nígbà tí wàhálà Àgbẹ̀kọ̀yà alákọ̀ọ́kọ́ tó wáyé. Mo wà ní iléèwé gíga ní Ìbàdàn nígbà yẹn, iléèwé girama. Àwọn tí ó jáde láti agbègbè kan tá à ń pè ní Oríta Basọ̀run, mo fojú ara mi rí wọn pẹ̀lú wípé ọmọ tó ní ìgboyà díẹ̀ ló fún mi ní àǹfààní tí mo fi rí wọn. Torí gbogbo ọmọ iléèwé ìgbà táwọn èèyàn yìí ń bọ̀, oníkálùkù ń bo ojú wíńdò jáde, àtọmọ iléèwé àti olùkọ́. Ojú wíńdò lẹ́yìn gbogbo wa ń gbà jáde, koríbọ igbó tó wà lẹ́yìn ilé ìwé wa ń gbà ẹ̀ka tó yẹ.
àmọ́ pé gbogbo bẹ̀yẹn ti dìbò sí bẹ̀tì nípasẹ̀ pé èmi nígbàgbọ́ nínú wípé tí ó bá máa lé mi tí máa sá fún mo fẹ́ rí sójú ọkàn akin yẹn ló fún mi ní àǹfààní láti rí wọn. Ìgbà tí wọ́n rìn dáàrin kan wọ́n láti máa àwọn náà ti mọ̀ pé àwọn ọmọléèwé ti ń sá ìkan nínú wọn sọ̀rọ̀ pé àbátẹ̀yìn ọmọléèwé wà ẹ máa kẹ́kọ̀ọ́ yín lọ ó láwọn tá a wá bá ọ̀dọ̀ àwọn yẹn là ń lọ a ní kankan ṣe pẹ̀lú ọ̀yìn ọmọléèwé ọmọ wa náà ní àwa náà la rán yín níléèwé pé kẹ́ lọ kẹ́kọ̀ọ́ a tún gbọ́dọ̀ lajú sílẹ̀ kí aburú kankan ó ṣe yín ẹ máa kọ́ ẹ̀kọ́ yín lọ ẹ̀yin kọ́ làwa bá mú láti máa pe bàbá ọdẹ tó wà nílé ìwé wa ńgbà yẹn ṣàkíyèsí pé nígbà tí bàbá sọ pé kí lèmi ń dúró ṣe níbi tí mo wà ṣe gbọ́ nǹkan tó ń sọ ìyẹn ló fún mi láǹfààní kókó ibi tí mò ń lọ ni pé àwọn bàbá yẹn wọ́n ja ìjà má fi ẹ̀gbin lọ̀ mí má fi ìwọ̀sí lọ̀ mí mi nígbà ni wọ́n dìde fún ìjọba àgbà yẹn olóyè wa Yakubu Gowon ni wọ́n wà ní orí àpèrè ńgbà yẹn ogun abẹ́lé sì ń lọ lọ́wọ́ ìyẹn ogun Biafra wọ́n ní kán wá san owó orí kan ní mo ti gbàgbé iye tán ní kán wá san ńgbà yẹn àwọn bàbá ẹ̀dẹ̀ sọ pé ọ̀kẹ́ mẹ́fà tó túmọ̀ sí sílè mẹ́ta ọ̀kẹ́ kan ni wọ́n là ń pè ní sísì nígbà yẹn ìtàn ti torí ẹ̀ pé àwọn ò lágbára kò sí táwọn ń ṣe àgbẹ̀ làwọn èlò làwọn ń rí nínú èrè oko tẹ́lẹ̀ káwọn máa wá san ẹgbẹ̀rún mẹ́ta ọ̀kẹ́ mẹ́fà làwọn san ohun tí ń ṣe sílè mẹ́ta nígbà yẹn mo rántí pé nígbẹ̀yìn ìjọba láti lúlẹ̀ fún wọn ni ṣùgbọ́n àwọn Àgbẹ̀kọ̀yà tèní wọn lè dédé dìde pé àwọn fẹ́ ṣe akitiyan ìjọba pè wọ́n ní àdàrú mi ìmọ̀ bóyá irú agbára táwọn bàbá yẹn ní bóyá ó sì wà ní ọwọ́ àwọn Àgbẹ̀kọ̀yà tèní mo fẹ́ nígbàgbọ́ pé ó ṣeé ṣe káwọn gan tún ní agbára tó tiẹ̀ tó fẹ́ lípẹ́lí díẹ̀ ju tàwọn yẹn ṣùgbọ́n ìdìde àwọn bàbá yẹn kò sí ẹni tó lè dìde irú ẹ̀ lénìí ìjọba dìde sí wọn ló fẹ́ dà lóru ó fẹ́ bàjọba jẹ́ máwọn lórí ẹ̀yin tẹ́ ẹ sì wà nípò tó yẹ kẹ́ ẹ ṣe àwọn kinní yìí kẹ́ ẹ pin àwọn ará bíi lọ́wọ́ aburú tí wọ́n ń ṣe ìṣẹ̀lẹ̀ ń wà níran wèrèsún tí wèrè bá sún kàn gírí á yíjú padà o béèyàn bá ń lé ewúrẹ́ lọ tó dé àyè kan tí ò rí ibi tó fẹ́ gbà lọ sá fún ẹni tó ń lé á yíjú padà sẹ́ni tó ń lé ẹ má jẹ́ kó dìgbà tí aráàlú bá wá dìde ní dìde yí pé tó tẹ́ ẹ̀ bá lè gbà wálẹ̀ àwa náà gbí aṣàkitiyan láti gbára wálẹ̀ tó bá dérú tẹ́ ẹ bá lajú sílẹ̀ kó dérú ààyè yẹn fún táwọn wí kọ́lá máa wí o bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí irú nǹkan báyìí náà ni wọ́n dìde sí ẹ lè má pa àwọn èèyàn àwọn káwọn lajú sílẹ̀ káwọn dẹ̀ máa wò wọ́n níran ìjọba máa gbógun tì wọ́n wọ́n sì fi àwọn tó ń ṣaburú yìí sílẹ̀ kán máa ṣe bí ọba kán máa ṣe bí Ọ̀ṣun
mo rántí pé wọ́n mú olórí wọn tí wọ́n pè ní Iskilu Wakili nígbà náà, wọ́n fà lé àwọn agbófinró lọ́wọ́. Àwọn tó lọ fa Iskilu Wakili sílẹ̀ wọ́n palẹ̀ wọn mọ́, wọ́n fi wọ́n pe àdàlúrú, ta ló rán yín níṣẹ́. Wọ́n wá dáàbò bo ẹni tó ń pààyàn, wọ́n dáàbò bo yẹn, ìra ò gbọ́dọ̀ ní mọ́mọ́ lénìí. Ó dá mi lójú pé ó ṣeé ṣe kí ẹni yìí tí mò ń tọ́ka sí kó ti máa rìn kó máa yẹn nínú ìlú. Ó ṣeé ṣe ni mo wí o, torí irú ẹ̀ tí ń ṣẹlẹ̀ rí. Tá a bá wá rẹ́ni tó sọ pé kò tún rí bẹ́ẹ̀ mọ́ lénìí, ìjọba ò ní fún wọn láàyè kán ṣakitiyan. Ṣùgbọ́n mo bẹ̀ yín, ẹ̀yin ìjọba wa, mo bẹ̀ yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ má jẹ́ káwọn èèyàn yìí kán ba ìjọba jẹ́ mọ́ yín lórí o. Ọ̀rọ̀ wọn ó ti kúrò ní à ń wò níran, ó ń bọ̀ àwọn náà ń dẹ́ẹ̀dẹ́ o. Wọ́n ti ẹ̀ wá dé àwọn dìmọ́ǹsìn, ojú gan ni wọ́n mú tó. Ẹ bá wa mójútó ọ̀rọ̀ ààbò yìí, kò yẹ kọ́rọ̀ pọ̀ púpọ̀ lórí eléyìí. Ẹ bá wa mójútó, ẹ má jẹ́ kó dé ààyè tí àwọn èèyàn á bínú. Táwọn èèyàn bá bínú ó ṣeéṣe ká bá ìjọba máka o. Tí àwọn èèyàn bá bínú ó ṣeéṣe kí apá ìjọba kó máka. Àwa lè ń ṣèjọba lé lórí, àwa la yìn yín sípò, ẹ̀yin kọ́ lè yanra yín síbẹ̀. Ọlọ́run wá fi òǹtẹ̀lú pé kẹ́ ẹ wà ní orí àpèrè tẹ́ wà yìí, ẹ̀yin kọ́ lè fira yín síbẹ̀ o. Ìwà níbẹ̀ yín àdánwò ni o níwájú Ọlọ́run, torí pé adaranjẹ ni yín, wọ́n á sì bi yín léèrè bẹ́ẹ̀ ṣe daranjẹ sí. Ẹ ṣe eré kẹ́lẹ̀ rábọ̀ rẹ jẹ́. Ìyẹn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú à ń fi yín kọ́yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn ò yẹ kó mú jà wá, torí pé Ọlọ́run ọba kì í ṣe ọba tí ẹnikẹ́ni lè gbè níjà. Ọlọ́run ọba ò ṣe é gbè níjà. Òun ló ṣẹ̀dá oníṣẹ̀ṣe, òun ló ṣẹ̀dá ọmọlẹ́yìn Jésù tí wọ́n ń pe ara wọn ní Christian, òun ló ṣẹ̀dá àwa mùsùlùmí tí a gbé ẹ̀sìn Islam dání àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àkọsílẹ̀ tiwa, lakum dinukum waliya din lọ́lọ́run wí láàyè kan nínú Al-Qur'anil Karim. Ẹ̀sìn tiyín kó máa jẹ́ tiyín, tiwa kó máa jẹ́ tiwa. A ní bá yín ṣẹ̀sìn yín, ẹ̀yin náà ẹ fi ẹ̀sìn tiwa náà sílẹ̀ fún wa. Èyí tó ń túmọ̀ sí kókó ibi tí mò ń lọ ni yí pé kò yẹ ká dírà wa lọ́wọ́. Ẹ jẹ́ kó níṣẹ̀ṣe máa ṣe ṣẹ̀ṣe ẹ̀, tí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn. Gbogbo wa à ń jọ lọ pàdé níwájú ọba tó jọ dá wa. Ẹ jẹ́ kí ọmọlẹ́yìn Jésù kan máa ṣe bí wọ́n ṣe mọ̀ tí wọ́n ṣe. Gbogbo wa là ń lọ jábọ̀ fọ́lọ́run. Kò yẹ ká bára wa jà, kò yẹ kó tiẹ̀ mú ìjà dání rárá. Ẹ má jẹ́ ká fata akatakítí ká fi bọ̀rọ̀. Akatakítí máa ń ba nǹkan jẹ́ ni, kì í tún nǹkan ṣe. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí ilé ìmọ̀ràn ni. Ẹ má gbìyànjú láti gbé Ọlọ́run níjà, torí kò fi ààyè kẹ́nìkẹ́ni gbèjà òun sílẹ̀. Ọba tó dá wa ni, òun ló dá wa, òun ló mọ bó ṣe ṣẹ̀dá wa. Ó tó jà ara ẹ̀ gbé. Ọlọ́run sọ fún àwọn òjíṣẹ́ rẹ̀ tó rán, pàápàá jùlọ èyí tí ó jẹ́ òjíṣẹ́ ìgbẹ̀yìn,
ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé wí fún wọn ní tiẹ̀, gbígbọ́ wọn gbígbà wọn ọ̀dọ̀ òun Ọlọ́run ló wà, wí ní tiẹ̀. Ẹ̀yin tí ẹ ń ṣe akatakítí yìí, ẹ sọ fún àwọn tẹ́ ń pè sójú ọ̀nà ẹ̀sìn, tí yín kẹ́ sọ fún wọn. Bí wọ́n bá gbà, Ọlọ́run ló yọ̀ǹda fún wọn kí wọ́n gbà. Tí wọ́n bá gbà, Ọlọ́run ni ò yọ̀ǹda fún wọn kí wọ́n gbà. Kò yẹ kó mú jà dání. Ẹ má gbìyànjú láti gbé Ọlọ́run níjà. Ọlọ́run ò ṣe é gbè níjà. Bàbá wa ẹ ṣé púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú òye, ẹ kú àgbà. Àwọn bàbá mi ti gbé mi kúrò níbi ọ̀rọ̀ ààbò àti bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kejì. Ṣé rí, láti ìgbà tí mo ti ṣe program tí mo ṣe, mo mọ course tí mo gbà, mo mọ message tí mo gbà. Ṣé rí, kì í ṣe torí ẹ̀ mo ṣe bọ́tà padà, torí mo yìí ń bọ̀ fún part 3 ẹ̀, part 2 eléyà fún mi. Ìlọrin gangan ni tí mo fẹ́ dájú kọ jù, torí pé mi jẹ́ ọmọ Ìlọrin ni. Màá dẹ̀ sọ tí òtítọ́ ọ̀rọ̀ dẹ̀ ní kí n má sọ òun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa mú mi lọ́ta lórí tí mo bá sọ, torí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó jẹ́ pé mo rí pé ìmọ̀ wọn kéré, mo rí pé ibi tí wọ́n dájú kọ làákàyè wọn ó lọlẹ̀, tí wọ́n jáde tó jẹ́ pé àwọn ẹlòmíì oríṣiríṣi kan lè mọ̀ pé àfáà ni mí. Àwọn iṣẹ́ àfáà ò bọ́ àtẹ̀lé àfáà púpọ̀. Màá sọ kọ́kọ́ fún yín, ìtẹ́ ń fà lẹ́sẹ̀lẹ̀ ayọ̀ yín lẹ́sẹ̀, torí pé tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀, kéé pé tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ àwọn àpàdà gbégún nínú Ìlọrin. Ẹ bá mi kọ́ ti bíbà yìí, kẹ́ bá mi ṣe sí, kẹ́ bá mi ṣí ẹ̀. Èmi sọ pé ó máa padà tó gbégún nínú Ìlọrin tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀, tẹ́ ẹ̀ bá farabalẹ̀, torí pé ẹ̀sìn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò dìra wọn lọ́wọ́. Bí wọ́n fẹ́ máa sọ ọdún kínní kan, tẹ́ ẹ̀ bá dúró, tẹ́ ẹ̀ bá farabalẹ̀, wọ́n á padà ṣe tó jẹ́ nǹkan tó yẹ pé kẹ́ ẹ máa ra ṣe wẹ́rẹ́wẹ́rẹ́, tẹ́ ẹ fẹ́ fagídí sí àjàjẹ yín ọ̀dọ̀ ẹlòmíì àpẹlẹ́wọ̀n nù yín. Tẹ́ ẹ bá lọ wo constitution Nàìjíríà, ẹ máa mọ̀ pé right. Mi ìsọ̀rọ̀ náà tí Nàìjíríà mò ń sọ pàtàkì sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ Nàìjíríà tó dà wá pọ̀. Ẹ máa mọ̀ pé gbogbo tẹ́ ń ṣe yẹn, ìgbà kò wá dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà tẹ́ ń jáde, ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ àlè ló wà nínú yín. Àwọn tí ètò sọ ọmọ àlè tó wà nínú yín gan wọn ṣe làákàyè, ọkọ jẹ́ pé ẹ̀jẹ̀ méjì ni, ẹ̀jẹ̀ dàpọ̀. Máa sọ òtítọ́ ọ̀rọ̀, torí pé wọ́n ní ẹ̀yin kọ́kọ́ búra yín kẹ́ tó bú ọmọ ẹlòmíì. Ilé mi ni nínú Ìlọrin tí ìsọmọ àlè rárá, ẹ gbọ́, torí tẹ́ẹ̀rọ ìlú tá a wà kò tí ì fún yín láyè pé ìlú Islam ni. Ibẹ̀ lọ̀tẹ̀ wà, ibẹ̀ ni wàhálà wà, ibẹ̀ ni rìkísí wà, ibẹ̀ gẹ́gẹ́ lẹ́ tí ń ṣògùn owó ju ẹ̀yìn àfáà yìí náà ni. Last 3 years, last 4 years, ọ̀pọ̀lọpọ̀ àfáà yìí kọ́ náà mú tó ń bá orí lọ́wọ́ ẹ̀, tó ń bá apá lọ́wọ́ ẹ̀, asáàrí social media. Ọ̀pọ̀lọpọ̀ àfáà ló lọ mú ọ, ló lọ wúsàárí ọ̀rẹ́ ẹ̀ tó gbókù ẹ̀ sá lọ nínú Ìlọrin. Ẹ wá sọ pé ẹ̀yin wo lẹ gbé ìmọ̀ àsàdẹ́bọ̀ wá yín gangan ni. Gbogbo ògùn tẹ́ ń jó, gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe, ǹjẹ́ ṣé inú Islam lẹ ti bá? Gbogbo ẹ̀yin àfáà tẹ́ máa ń lérí ìkùndí kíní kan a máa fògùn bá tí, níbo ló ti rí ògùn yẹn? Ó ṣe di tẹ̀sùbá ẹ̀ mú, torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ò ṣe làákàyè, ẹlẹ́yìn jíjà ẹ̀sìn. Ibi tẹ́ ń bá lọ, bọ̀ bàbá mi Bọ́lá Ahmed Tinubu ni màá rọ̀ dáadáa.
ẹ má jẹ́ kí àwọn rádaràda yìí kàn bà ìjọba yín jẹ́ o, torí kìí ṣe ìjọba tí ẹ̀ ń ṣe, kìí ṣe ìjọba mùsùlùmí nìkan lẹ́ ń ṣe o, kìí ṣe ìjọba tí ẹ̀ ń jẹ lé lórí, kìí ṣe ìjọba àwọn mùsùlùmí nìkan, ìjọba ìsìláàmù lẹ́ ń ṣe o, gbogbo ẹ̀sìn lẹ́ máa ṣe o. Ó dà gẹ́gẹ́ bí ọba ni, gbogbo ẹ̀sìn ló bá ń ṣe, gbogbo ẹ tó bá jẹ́ olóṣèlú náà gbogbo ẹ̀sìn ni ó ṣe. Bí àwọn church bá ṣe pé làwọn mùsùlùmí á pè, àwọn kìrìsìtẹ́nì á pè, kò àwọn ará ẹlẹ́sìn àbáláyé bó ṣe rí nìyẹn o. Mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé mi ìmọ̀gbà tí wọ́n bí ẹlòmíì gan tákàrò pé bóyá tóun bá ti sọ̀rọ̀ àbí kóun náà lè trend ní lòun tẹ́ fẹ́ sọ̀rọ̀, tí tẹ́mi bá bẹ̀rẹ̀ nípele ìpele, tí mo bá jáde tán, tí mo bá bẹ̀rẹ̀ nípele ìpele, ó máa dára pé bóyá èèyàn fẹ́ da ẹ̀sìn rú ni. Ìtẹ́ ṣe tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi wọnú ẹ̀sìn tán bí sọ ìsìláàmù di yẹ̀yẹ́ lórí social media. Àìfarabalẹ̀ yín tó yẹ pé ń tú àṣírí ara yín tẹ́ kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Saheed Shittu àpò nígbà ìtẹ́wà gbéra yín síta, ẹ tó ti bẹ̀rẹ̀ ẹ wá ní ìlú Ìlọrin. Kí lẹ̀yin mọ̀ nípa Ìlọrin? Àpá kan sọ owó láwà nítorí ilé ọba tó ń sọ̀rọ̀ Álímì. Kí ni wọ́n mọ̀ nípa Álímì? Ó ní bọ́smọ̀ Álímì tó jọba nílùú Ìlọrin. Àkọ́kọ́ ọmọ Álímì wo ló jọba? Álímì gan níbo ni sàrí ẹ̀ wà nínú Ìlọrin? Níbo ni sàrí Álímì wà nínú Ìlọrin? Irọ́ tẹ́ máa ń pa yẹn ẹ máa sọ. Niger State ni sàrí Álímì wà. Niger State ni sàrí Álímì wà. Ẹ máa ní wọ́n lọ sí sàrí Álímì nínú ilé ọba. Kò sí sàrí Álímì nílọrin. Ẹ má jẹ́ ká máa tú àwọn kankan. Àwọn ti súlú àwọn ló ń jọba. Àmọ́ ilé ọlọ́mọba àmọ́ bó ṣe wà. Ẹni tó invite àwọn baba láti yín wá ẹ̀dínkù lé lọ náà ni òun ni Álímì. Kí lẹ̀ ń sọ lẹ́nu? Ìwọ sọ pé wọ́n ti ìjọba rí, ìwọ ti rí ìtàn rí ni, ìwọ ti gbọ́ nípa kan. Mo kí ọ̀gá mi masbi, mo kí yín. Ẹ̀yin wá sọ̀rọ̀ ẹ̀sìn. Kí lẹ̀yin mọ̀ nípa ẹ̀sìn? Ẹ ń sọ̀rọ̀, kí ni tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀sìn? Mi understand tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀sìn yẹn gbogbo, mi understand tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀. Ẹni Ìlọrin èyí ṣe kíní kan tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ pẹ́lẹ́ wọ́n jọ̀bọ lọ. Tí àwọn oníṣẹ̀ṣẹ̀ bá yín tẹ̀sẹ̀ bọ́ tán, tí ẹjọ́ fìwé lọ court, wọ́n máa wí nìyí bọ̀. Gbogbo fúlẹ́ńgé yín yẹn ó yìí máa padà rọlẹ̀. Torí wọ́n sọ fún yín ẹ gbọ́, wọ́n pè yín sákèsí ẹ gbọ́, ẹ̀yin fúnra yín wá ń ba ìsìláàmù lójú jẹ́. FPTN bàbá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní kó kálukú ṣe títí ẹ̀. FPTN eléyìí bólé yẹn fi tẹ́lẹ̀ ìfẹ́lẹ́ yìí kó ká ẹ̀sìn kó dì kan lọ́wọ́, ṣe títí ẹ kí n ṣe tèmi ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ni. Kí lẹ wá disturb wọn fún? Oyé mi o, bá ẹ sọ bí ànábì gan ṣe disturb wọn. Ṣé bá ànábì ń preach láyé títí ẹni? Àwọn èèyàn dẹ̀ láwọn ò fẹ́. Wọ́n mọ̀ tí ẹ̀ bá àwọn Yẹ̀húdí ní Mẹ́kà. Wọ́n láwọn ò fẹ́ ni, wọ́n dẹ̀ ànábì wọ́n fẹ́ ògbéjà tí wọ́n bá wọn jà. Àwọn tó nífẹ̀ẹ́ Muhammad wọ́n tẹ̀lé Muhammad gbà yẹn. Wọ́n tẹ̀lé ni. Kò yẹ kọ́ ẹ̀sìn mú kó jà wọ́n. Kò bá wọn jà, ó bá wọn ṣe tí ò bá àwọn tó gbé jagun àwọn olórí Nasara Yẹ̀húdí ni tí wọ́n bá jagun, àwọn tó nífẹ̀ẹ́ sí tó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ olórí wọn, àwọn olórí alágbára, àwọn olórí oníṣẹ̀ṣe wọn, àwọn ló fi jagun, ara wọn ló fi pàrókò. Ṣe dandan ní kẹta sí àwọn oníṣẹ̀ṣe pé wọ́n máa ṣe kíní kan ni, àbí dandan ní kẹta sáwọn kìrìsìtẹ́nì pé ọ̀nà tí wọ́n ń gbà ò dá ni? Ẹ kàn fẹ́ dá wàhálà lẹ̀ nínú lórílẹ̀‐èdè wa ṣá, ẹ fẹ́ dá wàhálà lẹ̀. Èmi máa sọ fún yín, ìgbẹ́tàkẹ́ lọ ṣàgbéjẹ mọ́wọ́. Èmi ti ń pàìlì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì, mo ti ń pàìlì ẹjọ́.
tẹ́ ẹ̀ bá ṣọ́ra tẹ́ ẹ̀ tọwọ́ ọmọ yín bá sọ màá tó rí yín màá jáde ní ìṣẹ́jú ni ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta lójúmọ́ màá jáde tẹ́ ẹ̀ bá yí padà tẹ́ ẹ̀ ṣọ́ra tẹ́ ẹ̀ lọ gbọ́ tọwọ́ ọmọ yín bá tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń jáde tẹ́ ẹ̀ bá àwọn èèyàn ti sọ̀rọ̀ gbogbo tó ṣe yín tẹ́ ẹ̀ farabalẹ̀ yẹn ní pé Ìlọrin yẹn tẹ́ ẹ̀ bá sọ wọ́n á gbégún ṣé wọ́n ṣe gbégún Ìlọrin ẹ dá mi lóhùn wọ́n ń gbégún Ìlọrin ẹ máa ní níbo náà ti gbégún ẹ̀yin lẹ̀ kábẹ mọ́ kí náà pé ibà ilẹ̀ ká tó dé ìyànà tó wà ká tó dé ganmọ̀ yìí ládùbá àwọn ọbẹ̀ yìí ò kí ń ṣe Kwara lọ́dọ̀ tí yín kì í ṣe Emirates gbogbo ẹ̀ tó rí Ìlọrin ti fẹ̀ wọ́n gbégún Sao Emirates ni ẹ̀yin lẹ̀ ká mọ́ torí inú Ìlọrin ló wà kìí ṣe inú oko inú Ìlọrin torí ìjàmbá yín ni ó wá ní ọba wo ni emir of Ìlọrin emir ni kìí sọ ọba Ìlọrin emir of Ìlọrin ni nọ́ọ̀tì ọba torí pé wọ́n gbé páwà fún kìí ṣe ọba wọ́n lè fúnyàn ní ìmáàmù àdúgbò ìgbàdìwọ́ tó ṣe wá sí owó láwà ló jẹ́ Fúlàní tí wọ́n interview lánàá wọ́n mú ta sí. Babala ti wa ó fún un ní àyè pé máa kó àwọn kìíní gbóní àwọn tí ń jọba kó tó di pé láyé Àfọ̀njá gan lọmọ kìíní kan ti ń jọba olórí onímọ̀ aṣíwájú ẹ̀sìn ni wọ́n fi jẹ ní lẹ́yìn jẹ lọ́dọ̀ tí yín wà ní ọba kí ló ń jẹ́ ọba sóòmọ̀ túmọ̀ ọba wá sọ òun sọ jágbàyàgbà méjàlá mò ń wo ọ̀rọ̀ yẹn ọ̀nà kìíní kan wọ́n ṣe kìíní so mọ iye baálẹ̀ tí wọ́n ti jẹ látàyé ládẹrin kí ni wọ́n mọ̀ kí ni ìtàn tó mọ̀ nínú ìwé tán tó wà lọ́wọ́ babaláyé gan ó wà nínú ìwé pé ẹ̀sìn jàmbá ni fáwọn Àfọ̀njá ni kí lẹ̀ sọ lẹ́nu bọ́ ẹ lọ sí pẹ̀lẹ́ ẹlẹ́jọba wọ́n gbé páwà kí ni wọ́n á gbélé bíbẹ̀ ẹ wá rò bẹ̀ ẹ wá ń pè ẹ̀ ń bìlì pọ̀ba ẹ sọ́ba olórí ẹ̀sìn ni aṣíwájú ẹ̀sìn ẹ ṣe pẹ̀lẹ́ ẹ má bà ìjọba Tinubu jẹ́ tẹ bá rò pé bóyá bí Tinubu ṣe débẹ̀ á bẹ́ àfẹ́ tì yín tẹ́ ẹ bá ṣọ́ra á padà àfẹ́ tì yín torí mo mọ̀ pé ṣiṣẹ́ ẹ bá rántí 11 ọba kọkànlá oṣù kọkànlá ọjọ́ kọkànlá ẹ̀sọ́ ẹ máa rántí ó ní tó bá dé o ẹ má jẹ́ ká tú síta o ó ní tó bá dé ó ní tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni ọba kọkànlá ègún tó ti wà látòrí ọba kọkànlá tó ti wà láti ilẹ̀ tí wọ́n ti ṣẹ́ tipẹ́tipẹ́ ọba kọkànlá yẹn ǹjẹ́ sẹ́ mọ́ ṣẹ́fẹ́ ká máa tú ni ǹjẹ́ àmọye nǹkan tó ń lọ ni àbá àmọye bí ẹ bá yẹ ká ti débẹ̀ tó bá tásìkò tá a máa débẹ̀ a máa tú tán lọ́ba kọkànlá ló ń tó ní tẹ́ ń ṣe tẹ́wàá ọ̀bẹ̀ ṣe kìí ṣe ìnáwó yẹn ló ń ṣe ó ní tó ń lọ kìí ṣe àwọn ṣẹ̀ṣẹ̀ ló ṣe ni kìí ṣe àwọn ṣẹ̀ṣẹ̀ ló bá wọn parí gbogbo nǹkan ẹni ká burú má bàa ṣẹlẹ̀ ṣé a máa rí oríṣiríṣi tó ṣẹlẹ̀ ni nígbà yẹn sàṣáàrí ni àsìkò kọkànlá yẹn náà ni ṣé àmọye pèsè tó ń lọ ni àwọn wo ló ń bá wọn ṣe àwọn wo ló ń dìmú tó kún bá fẹ́ wọ ìlú Ìlọrin nígbà yẹn náà ṣe báwọn ṣẹ̀ṣẹ̀ yìí náà ni àwọn ọba yẹn lọ ń bá àwọn ẹ̀mí àyín tí wọ́n lọ ń bá pé kọ́ má bà ní ìgbà tí wọ́n fẹ́ jagun àwọn OPC náà àwọn ó ní ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan láyè kan tó máa lọ ń bá wọn pé kán fún àwọn kinní yẹn ló ń jẹ tó yẹ pé Ìlọrin ló máa fi ṣẹ́gun kinní yẹn ṣé ibi tó ní ìjẹkújẹ táwọn èèyàn náà ń gbà ni a rìn débẹ̀ ìjẹkújẹ táwọn èèyàn ń jẹ òun náà fi ṣe ìran wọn owó tí wọ́n ń gbé fún wọn kí lẹ fẹ́ sọ àṣírí pọ̀
ìwọ fẹ́ sọ nípa ìwọ́rọ̀ ìwọ fẹ́ máa sọ kí ni ìwọ mọ̀ tí ẹ̀yin ṣe ní lẹ́múlẹ́mù ẹ lọ béèrè ọba kọkànlá ọjọ́ kọkànlá oṣù kọkànlá ẹ lọ wádìí ẹ̀ nílùú Ìlọrin ẹ lọ wádìí ẹ̀ pé kí ni ìtumọ̀ ìkọkànlá 11 ẹ lọ wádìí ẹ̀. kìí ṣe ọ̀rọ̀ eléyìí ẹ ṣọ́ra yín kẹ́ má bàa tẹ́ mùsùlùmí jọ ní gbogbo wa ẹ má jẹ́ ká dá sí tí ó kàn wá ẹ ṣe jẹ́jẹ́ ẹ gbé wa ẹ fọwọ́ gbé àbí kẹ́ fi ọwọ́ yín kẹ́ fi síbi tó yẹ kọ́wọ́ gbé o kó kálukú ṣe ti tiẹ̀ torí ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ èmi ò máa tún sọ ni gbogbo tí mo sọ yìí kìí ṣe irọ́ ẹ lọ béèrè ẹ lọ ṣe wádìí pé kí ni 11 ìkọkànlá kí ló mean ẹ lọ béèrè kí ni ìpèsè tí wọ́n máa ń ṣe àwọn ìwọ ló máa ń bá wọn ṣe ìpèsè yẹn ẹni tó wà ńbẹ̀ náà kí lòun náà ń ṣe níjọ́ yẹn mọ́júmọ́ náà ẹ má yẹ kìí sí ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ eré rárá kìí sí ọ̀rọ̀ táwọn máa tanra wa torí àmọye nǹkan pé kí ìlú yìí kó sà máa já sí Yorùbá kọ́ má bàa jọba Yorùbá gbogbo ẹ̀ lẹ́ti ṣe gbogbo nǹkan yẹn àwọn tiwa náà fẹ́ kó gbàtẹ́ ti was brain lórí owó wọ́n dẹ̀ ń ba ìran wọn jẹ́ kí lẹ́ sọ lẹ́nu àwọn òrìṣà tó wà mi òrìṣà mẹ́rin kan wà tó wà níbì kan káàkiri ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó wọ́n máa ṣe mẹ́rin sí máa ṣe tó yẹ pé ibẹ̀ wọn máa lọ ó ní tí wọ́n ń fún tí kò níbi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wí wíwá wo àmọye àwọn owó lóníṣẹ̀ṣẹ̀ tí wọ́n ń lò tó máa fẹ́ ṣe 11 ǹjẹ́ kí lẹ mọ̀ ń pa ẹ̀yìn àfáà ẹ lọ ṣe wádìí ẹ̀ pé kí ni ìtumọ̀ rẹ̀ kí lè ègún tó wà ń bẹ̀ ègún wo ni ègún bàbá ńlá tó ṣẹlẹ̀ tó dẹ̀ ń dàrú tó ṣẹlẹ̀ lásìkò tiwọn àsìkò tiwọn náà ni wọ́n ti sọ ìsílà tí wọ́n bá lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣe gbá kan tí ó abẹ́ ṣé kò ṣẹlẹ̀ ni ẹ lọ járọ́ mi tí ò bá ṣẹlẹ̀ sílẹ̀ sọ ẹ mọ iye tuntun kábúrú mú bá ṣẹlẹ̀ sí tó wà ń bẹ̀ ni kí lẹ̀ sọ lẹ́nu àwọn àṣírí mi tún wá o ẹ kàn fẹ́ jẹ́ káwọn èèyàn kan fi Islam lẹ̀ kan kálukú máa lọ ẹ wá fẹ́ sọ ìdílé Islam tẹ́ tí wá bẹ̀rẹ̀ sí parọ́ fáwọn èèyàn ẹ mọ tó ń ṣe yí o mo kí ọ̀gá mi Ọládayọ̀ mo kí eléyìí mo kàn máa ń wò ó jẹ́ ẹ̀kan believe pé bóyá kẹ́ ẹ ṣe bó ṣe wù yín nínú Ìlọrin kẹrù bí bóyá ilẹ̀ jẹ́ ọmọ lọ àbí bóyá kíní kan ẹ wò ó tẹ́ ẹ bá sọ́ra dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè àtàbára lé o àtàbára oko gidi ọ̀rọ̀ kidnapper pé wọ́n kidnap wọ́n pa èèyàn láàyè sọ wọ́n máa tán mọ́ yín èèyàn ará Ìlọrin kìí ṣe ọmọ Ìlọrin lèmi èmi sára Ìlọrin o torí ẹ̀yin bí ẹ̀yin lẹ́ rúlu ẹmúrètì kìí ṣe bóyá àkọ́kàn torí kí ìlú máa dàrú ẹ má jẹ́ kí ìlú dàrú àti parí ẹ má jẹ́ kí ìlú dàrú ẹ má jẹ́ kí ìlú dàrú ẹ má jẹ́ kí ìlú dàrú ẹni ọ̀bí lọ́rin ìbẹ́ta kẹ́ ẹ pé àwọn alákatakítí ẹ̀sìn àwọn tí wọ́n tẹ́ kán má bàa ba orúkọ yín jẹ́ o torí pé tí ẹ bá ti ṣe orúkọ yín ní gbogbo mídíà máa pè o wọ́n á kàn máa ba orúkọ yín jẹ́ kiri ni aṣáájú ẹ̀sìn ni yín èmi sọ tèmi fún yín fa aṣíwájú ẹ̀sìn ni yín tẹ́ ẹ̀ bá ti fẹ́ kẹ́ ẹ kìlọ̀ fún wọn kán fọwọ́ síbi tọ́wọ́ ń gbé o kán fún kálukú lẹ̀ bó ṣe fẹ́ ṣe títí ẹ̀ o ojú ti là o èmi ò ní àyìn àfọ́ àtẹlẹfẹ́ sa fìrákù èmi ò ní má sa o èmi má sa o ẹ gbìyànjú torí mi ti mọ̀ tẹ́lẹ̀ pé màá jáde láyé jọ ẹ má bìrì pé bóyá tó bá tún ṣẹlẹ̀ má bìrì bóyá ẹ̀yìn ni torí nǹkan kò sí ẹ̀ tó wá ní ṣe mí ẹ máa mú ọlọ́pàá ẹ máa fi tírẹ́tì ni
gbogbo ẹ̀ náà ara àdánwò ayé ni tí mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo tí ó bá ṣẹlẹ̀ àyàfi tó bá yẹ pé kì í ṣe òtítọ́ ni mò ń sọ òun ni màá lù sí bọ́m̀bẹ́ bó tó bá yẹ pé òtítọ́ ni mò ń sọ kò sí tí ó ṣẹlẹ̀. ẹ ṣọ́ra níbi ìjà ẹ̀sìn, ẹ ṣọ́ra níbi wàhálà yín, ẹ ṣọ́ra níbi fìtínà yín. ẹ ṣe wáàsí ibi tó bá yẹ kẹ́ ti ṣe wáàsí kò pa dandan kẹ́ ẹ ta sẹ́ni ẹnì kejì, kò pa dandan kẹ́ ẹ ta sí kìrìsìtẹ́nì àbí kẹ́ ẹ ta sí mùsùlùmí. torí gbogbo nǹkan yìí ó ṣe pàtàkì fún èmi àti yín, torí gbogbo tá à ń sọ yìí ó yé yín dáadáa. torí ẹ̀ bẹ́ẹ̀ ni màámi, ẹ jẹ́ kí a mọ tí à ń ṣe, ẹ jẹ́ ká mọ ibi tí à ń lọ, ẹ yé bá àwọn èèyàn jà, ẹ yé bá àwọn ẹlẹ́sìn mi jà, kò kàn yín. torí tí ẹ bá ṣọ́ra, èmi ń sọ wípé ìlú Ìlọrin eégún náà ti wọbẹ̀ rí bàbá gbọ́nú tán. gbogbo àwọn eégún tó wà ẹ̀yin lẹ pa wọ́n rùn. ìgbà tó yẹ pé jẹkújẹ ìmí gan wọ́n ta ni ẹ wá ẹbẹ́ fi ṣe kíní. ẹ wo tí ẹ bá ṣọ́ra tí ẹ jó dáadáa, ìwọ àwọn ilẹ̀ míì tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń tà gan, ẹ máa mọ̀ wípé tó bá tásìkò kan àwọn ọmọ tó nílẹ̀ gangan máa gbalẹ̀ wọn tó jẹ́ àwọn ọmọ ọkọ láìsọ máa lè. àṣírí mo sọ fún yín, èsè ní òótọ́ ọ̀rọ̀ ó lè korò, òótọ́ ọ̀rọ̀ ó lè korò, gbèmí á sọ fún yín dáadáa. ìbẹ́tà kẹ́ farabalẹ̀, ìbẹ́tà kẹ́ mọ tẹ́ ń ṣe, ìbẹ́tà kẹ́ gbé ẹ̀sìn yín sọ́wọ́. mi ìwádìí pé ẹ ṣe mímọ̀, ẹ ṣe làákàì níbi ìwádìí nínú ẹ̀sìn. ìgbà tẹ́sẹ̀ wá lọ lé kéwú yẹn, ẹ gbọ́, nígbà tẹ́ lọ lé kéwú ìjẹ́sẹ̀ wá díẹ̀, ìjẹ́sẹ̀ lo ráàsù kìtáàbù yín, ìjẹ́sẹ̀ tó fi gbé kalẹ̀ dáadáa pé báyìí a sì máa sọ. mi ì ríbi tẹ́ ti ronú rárá. Ìlọrin mo kọ́ dájú kọ àti bòmí mo wo kan náà ní mídíà orí ìyá olóṣà tó ń kọjá lọ, ìyẹn gan wọ́n ṣe mistake tó fi fọ́ ọkọ̀ ọmọ lórí. kí ló kó pẹ̀lú tẹ́jẹ̀? kò yẹ kó fọ́ ọmọ lórí, ó yẹ kó wá fún níbi tó yẹ pé kò ní lè dìde hospital ló ti máa jáde, torí mídíà gbé káwọ ẹni tó rọ́ǹgì. pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo lẹ́wà la máa gbà padà. èmi máa ń sọ fún èmi sọ máa lè rárá o, ìsọ Ìlọrin tààrà ìsọ máa lè. ẹ̀yin abẹ́ sọ àwọ̀dẹ́ ẹ̀ bá ṣọ́ra a máa tú àwọn àṣírí míì. ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ ẹnu ká fi bà Ìsìlámù jẹ́. ẹ kàn máa ṣagídí, ẹ máa jáde ni, ẹ máa pariwo dọ̀la, ẹ máa lẹ́fẹ́ já, ẹ máa ṣe gbá kan. gbogbo yín níbo lẹ ti rí oògùn tẹ́ ń jó lọ́jà tuntun? ẹ̀yin ní lẹ́kúlẹ́jà mo mọ bẹ́ẹ̀ ṣe máa ń pọ̀ tó. ọjà ọba gan tó wà níwájú ilé ọba gangan bẹ́ẹ̀ ṣe ń ta orí ẹja, lẹ́ ń ta orí eku, lẹ́ ń ta orí ìgbín, lẹ́ ń ta gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo bẹ̀ yẹn ṣé mélòó la fẹ́ sọ? ẹ mọ iye ibi tí gbogbo lẹ́kúlẹ́jà wà tẹ́ kí n ta lẹ́kúlẹ́jà ni. sáà ẹrù bá gan ni gbogbo ẹ̀yin àfọ́tẹ́ pariwo ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń jó gbogbo ẹ̀ ni, ẹ wá máa pa àwọn kan lẹ́lọ́bọ. ẹni tó yẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín lẹ sáwó tẹ́ ẹ̀ wá mọ tẹ́ ẹ̀ ń ṣe mọ́. gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ń báláwo jẹ tẹ́ ẹ̀ sáwó gan, tó yẹ pé ẹ̀ ń báláwo jẹ gbogbo ẹjọ́ ṣiṣẹ́. ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gá ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbà nǹkan lọ́wọ́ wọn, ǹjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀? ẹ
ẹ̀yin yẹn lẹ bà àwọn aláwo gan jẹ́, ẹ̀yin lẹ ló jẹ́ kí àwọn ẹlòmíì náà jáde nínú àwọn tó láwọn ń sáwó èké. Ìkọ́sẹ̀ yín náà rí, ìkọ́sẹ̀ yín náà làwọn àwọn kìrìsìtẹ́nì èké náà rí, àwọn pásítọ̀ èké, ìkọ́sẹ̀ yín náà rí. Kí lẹ wá ń parọ́ fún? Ẹ wá sọ àwa ń sọ ọ̀rọ̀ Ìlọrin, ẹ wá sọ pé àfá àbí kí lórúkọ ẹ̀, kí ló lóhun jẹ́ tó wé láwà ní jàǹjà yìí, kí ló ti ẹ̀kọ́ orúkọ ara àbí báwo lórúkọ ara ẹ̀ ń jẹ́ náà. Pẹ̀lú mo ṣe nífẹ̀ẹ́ àfá yẹn tó ẹ̀dẹ̀lẹ̀ ní mímọ̀ wà lẹ́ò ní mímọ̀. Mo kí ọ̀gá mi ọmọ akin, mo kí yín. Kí lẹ́ ń ṣe? Wọ́n náà ni ẹ̀ lè gbà. Ta ni ẹ́? Ta ni ẹ́? Ẹ̀sìn tí ẹ̀sìn bàbá ńlá, tí ẹ̀sìn bàbá ńlá tó bí wọ ni wọ́n gbé sórí kòrò bí báyà kìí kòrò bó ti rí kiri. Ìwọ lọ́lọ́run, sẹ́yìn lọ́lọ́run, ẹ̀yin lẹ̀ ń dáyàn ni. Ṣé ìjọ Ọlọ́run ṣe gbà gbé ni? Ìjọ Ọlọ́run tó ṣe gbé ni? Ǹjẹ́ sẹ́yìn lọ́lọ́run? Ìjọ Ọlọ́run ọba ò ṣe gbé rárá. Àṣírí ọ̀rọ̀ tí wà, ìjà Ọlọ́run kò ṣe gbé. Ilé ẹ̀mọ̀, Ọlọ́run ọba tó dá yín ó ti dán kálukú pẹ̀lú ayé títí ẹ̀. Ọlọ́run ọba tó dá kálukú náà ó ti dá gbogbo àwọn òjíṣẹ́ ó kálukú pẹ̀lú èdè títí ẹ̀. Ẹ gbé èdè mi wá, ẹ gbé wá fún wa, ìwé tẹ gbé wá fún wa, tẹ ní ká study. Yes, ẹni lágbájá kan sun Kùránì náà, kìíní kọ̀kìní tó pẹ̀lẹ́ tààrọ náà, ẹ ló sun Kùránì náà. Mo sọ ọjọ́ wo? Bẹ́ẹ̀ ni, Kùránì inú ọkàn ló ń gbé, inú orí yìí ló ń gbé. Tẹ bá ti ka tó wà lára ẹ̀ tán, ẹ̀ ń pariwo kìíní kan náà. Sẹ́yìn náà ò ti ṣe rí ni? Ẹ máa ní Báíbù ń jó kìíní kan, ẹ̀ ti ṣe nínú lọ nígbà yẹn. Táàṣẹ̀ kéré tẹ́ ṣe tẹ́ máa jó Báíbù wọn. Ṣé ẹ̀ ṣe rí ni? Ẹ̀ jó ẹ̀kú ẹlẹ́kú, ẹ̀ jó ẹ̀kú egún, ẹ̀ jó àwọn nǹkan míì. Wọ́n wá sun Kùránì, ó ta yín lára. Níbi tí mo ti ṣiṣẹ́ tí mo sọ operator ń bẹ̀ printing nígbà yẹn ní gbogbo 2004-5 tí mo sọ operator Kùránì là ń tẹ̀ ń bẹ̀. A máa sùn sórí ẹ̀ báyìí ni àwọn owó ìsá máa sùn. Kí lẹ̀ sọ yìí láwọn tá máa rún gbogbo ẹ̀ pọ̀. Ṣé ìgbà tẹ́ ẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ nínú bẹ̀? Ṣebí ké tí wà bẹ̀? Gbọ́n dáná sun ǹjẹ́ àwọn amata fáwọn oníwèé ìsá máa fi ṣe tissue paper. Ǹjẹ́ kí lẹ mọ̀ nípa ẹ̀? Torí pé pépà ni, wéèsì ni. Kí lẹ̀yin mọ̀ nípa Kùránì? Láti kọ́ ẹ̀kọ́ ni, búùkù ni, láti mèdè wọn ni. Ǹjẹ́ ìtò jẹ́wé èdè babalábàbá yín tó wà lórílẹ̀-èdè Yorùbá, ǹjẹ́ ṣe kọ́? Inú ń bí mi ni ẹ̀gbọ́n mi o, ẹ má bínú sí mi o, torí pé ó jẹ́ ìlú mi mo ṣe ń bú, torí pé ó jẹ́ ìlú mi mo ṣe ń sọ̀rọ̀, ó jẹ́ ìlú mi mo ṣe ń sọ̀rọ̀, torí gbogbo àwọn tó ń ṣe kíní yẹn inú ń bí mi ni. Ìbẹ́ta kẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́ o, ẹ yẹ ká ṣe pẹ̀lẹ́, ẹ yẹ ká ṣe pẹ̀lẹ́ o, torí pé gbogbo tá à ń ṣe àfi ká farabalẹ̀ ṣe. Ẹ fi ẹ̀sìn kún kálukú di ẹ̀sìn ẹ̀ mú. Ẹ yẹ ká fi wọ́n lọ́rùn lẹ̀ o, ẹ jẹ́ ká fi wọ́n lọ́rùn lẹ̀, káyé máa jàjà ẹ̀sìn, kẹ má da ìjọba Bọ́lá Ahmed Tinubu rú. Tí ìjẹ̀sìn bá dé ẹ máa gbogbo ọ̀kálùkù ní ríra ẹ̀, gbogbo tẹ́ ń dáwọ́lé tẹ́ ń ṣe kíní kan ọ̀kálùkù ò ní ríra ẹ̀. Ìlọrin ẹ ṣe làákàì, Ìlọrin ẹ ṣe làákàì, àti ilẹ̀ bòmíì náà, àti ilẹ̀ bòmíì nílẹ̀ Yorùbá yìí náà ẹ ṣe làákàì. Gbogbo ìlérí tẹ́lẹ̀ palágbájá ṣe kíní kan owó ẹ̀ ní rẹ́kọ̀dù wà lẹ̀ fún, ẹ ṣe làákàì o.
bẹ́ẹ̀ ni ìyá mi ẹ ṣe làákàyè. ṣe bá bá kan ló sọ pé láfàrí kò bẹ́ẹ̀ náà lè muslim wal kafir illa bi solat àbáyé ló sọ pé kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àyàfi kò sí yàtọ̀ láàrin kèfèrí àti mùsùlùmí àyàfi islam àyàfi irun ni illa bi solat àyàfi irun ẹ dáhùn kí là ń tọra wa fún ikán alárẹ̀ràn kọjọ ni wá ẹ̀rọ yẹn àjọ ń sọ èdè kan náà ẹ̀yin wá lọ kọ́ èdè míì tí àjọ kọ́ ẹ wá fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà ní Kùránì lẹ̀ ń kà ní àbí tíra àfọwọ́kọ fún ara yín gan àwọn nǹkan tẹ́ tó ń rọ lórí fúnra yín tẹ́ ẹ̀kọ́ tẹ́ tó fi ṣe wáàsí fáwọn èèyàn níta. ìbá dáa kẹ́ jẹ́ ká mọ bí ó ṣe wà ẹ jẹ́ ká mọ gbogbo tẹ́ ń ṣe ń kálukú ló mọ bí tó ti wá o ẹ má da ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo èmi ò ní kẹ́ má lọ sókè kẹ́ má ṣe gbá àwo gbogbo ẹbẹ́ mi ṣí ẹ̀ léyìí fún bàbá mi Bọ́lá Ahmed Tinubu kí wọ́n wò kí wọ́n lè tè wá àkọsí sọ́rọ̀ ẹ̀sìn. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ìyá mi torí ẹ̀ ẹ kàn máa gbé bóyá àkàndákẹ́ aráwọ̀ àìlè sọ̀rọ̀ pípẹ́ ti pọ̀ jù ẹ wá ẹ̀yin kan wá sẹ́ndì mẹ́sẹ̀jì ẹ̀ ń pè mí ẹ̀ ń pè kíní kan kí máa sọ kíni nígbà tẹ́yìn ò bá ti lè sọ òtítọ́ ọ̀rọ̀ èmi á sọ o tẹ́yìn ò bá ti lè sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ tẹ́yìn ò bá ti lọ sọ òtítọ́ ọ̀rọ̀ èmi á sọ lẹ́nu ẹ̀yin tẹ́ wà mẹ́tò yẹ pé ń tẹ́ fẹ́ jẹ ní ò jẹ́ kẹ́ ẹ mọ bí tẹ́ ń lọ irọ́ torí pé ọlọ́run ọba tó láyé tó lẹ́mí mi bí ọ̀rọ̀ bàbá mi ọlọ́run ọba ló lẹ́mí mi kì í ṣe ẹnìkan tí mo bá tàtọwọ́ ti ẹ kú tí mo mọ́ tà lénìí kì í ṣe wọ́n ló pa mí o sábàbí ló jẹ́ tó láti kọ́lẹ̀ ni ní tí mò ń sọ lénìí àti kọ́ pé yìí sọ ni kò sí mo àti kọ́ pé mo máa ẹ bá mi ṣe ètò yìí dáadáa kì í ṣe ọ̀rọ̀ ẹnu ayé wà fún wa láti pè wọlé a ti fi nọ́mbà wa síbẹ̀ yẹn WhatsApp nọ́mbà wa sí orí kìíní ẹ pè wọlé ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ní wọ́n pa lánàá àwọn tí wọ́n ní wọlé ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn torí ẹ̀ láti fi WhatsApp nọ́mbà wa sórí ibẹ̀ yẹn kí ẹ lè pè wá ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ bá wa kílíkì líǹkì wa yẹn YouTube kẹ́ lè máa rí full update dáadáa níbi ibẹ̀ yẹn ẹ bá wa click kẹ́ bá tẹ subscribe button níbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa click líǹkì YouTube wa tó wà níbẹ̀ torí ẹ̀ tá a bá ń sọ fọ́pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ kó má sí èdè àìyedè láàrin wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó má sí èdè àìyedè láàrin wa ìwà jàgídíà kó má sí láàrin wa ká bára wa lo ìfẹ́ lọ́lọ́run ọba fẹ́ kìí ṣe pé bóyá ẹ̀ ń ṣe kíní kankan tí a bá ti nífẹ̀ẹ́ ara wa gbogbo pé lágbájá sẹ́sì ọ̀nà ìfẹ́ òun lóore tó lè fi rí ojú rí ọlọ́run gbogbo pé láàá ń ṣe gbá ń ṣàwò ìwọ nífẹ̀ẹ́ ọmọlàkejì ju ara ẹ lọ gan ó tọ́ wàá máa réwu mbẹ́ bọ̀ fókọ̀sì ibi tó ṣe lọ ẹ jẹ́ ká ní ìfẹ́ ẹ jẹ́ bá mi ṣí ètò yìí wọ́n ti fẹ́ máa tẹ àwọn kìíní wọ́n ti fẹ́ máa tẹ flag fún un ẹ jọ̀ọ́ àti lọ́wọ́ wọn níbí báyìí ẹ jọ̀ọ́ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ bá mi tẹ like and love ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí
ó ti bẹ̀rẹ̀ sí break ẹjọ́ ẹ bá mi share káàkiri ẹjọ́ bá mi pín ètò yìí kó tó di pé wọ́n máa kọ́ ọ̀tẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ń ká mi lára ni, ọ̀rọ̀ tó ń dùn mí ni, ọ̀rọ̀ tó jẹ́ pé ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi nígbà táwọn babalá ti wá gan sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwa gan tó ka àwọn ìwé ìtàn. A sọ ọmọdé èsì mọ̀ tá a fi ń bímọ tó fi ń ga tó wa lórí, tá a fi ń bí ọmọ tó fi ṣe tó kóhun náà bẹ wọ yunifásitì. Sọmọdé èsì ni àbí tó ń parí jáńjálá tá a ti bímọ tí àwọn ọmọ ti wà ńlẹ̀ bílù ṣe àwa jẹ́ kí ni a ti mọ tó ti ṣẹlẹ̀ káàkiri nígbà tá a ti ń bàbọ̀ pé ó máa da Nàìjíríà yìí ó máa da tí ò dá látàrí àwọn bàbá wa àwọn ìyá wa. Àforí jágó la fi débi tá a délé nì àwùjọ irú pákìrì gbogbo ẹ̀ ká tó di pé ìwọ̀nba pé èèyàn náà jókòó. Ǹjẹ́ sáwá mọ́ tá à ń ṣe? Ẹ má bà ẹ̀sìn Islam ẹ má bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ jábà. Mo mọ̀ pé ẹ tún pè mí o, ẹ tún pè mí, mo mọ̀ bẹ́ẹ̀. Kò sí bó ṣe wù kó ṣe jẹ́. Kọ́lọ́run ọba kó ṣàánú fún wa, kó ṣe dáadáa fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Torí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ wọn rárá, kìí ṣe ọ̀rọ̀ ẹnu. Ẹ má jẹ́ ká gbọ́rọ̀ wọn o, torí tí wọ́n ń fà lẹ́sẹ̀lẹ̀ yìí ó máa lágbára ju apá àwọn ò ní ka mọ́. Wàláì apá àwọn ò ní ka o. Bẹ́ẹ̀ ni o, apá àwọn ò ní ka. Torí ẹ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́. WhatsApp number wa ní ẹ lè pè wọlé sórí ètò, ẹ pè wọlé kájọ sọ̀rọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ ẹ̀hónú. Ǹjẹ́ ojú wo ló kọ sí yín? Ǹjẹ́ etí wo ló kọ sí yín? Ǹjẹ́ ojú kí lẹ fi rí? Ǹjẹ́ etí wo lẹ fi gbọ́? Torí ẹ̀ mo ṣe wò pé ǹjẹ́ báwo ló ṣe jẹ́ láàrin èmi àti yín? Ǹjẹ́ ṣé bí àwa mùsùlùmí máa sọ torí máa kára mi mà? Ǹjẹ́ bá ṣe ń ṣe fún àwọn ẹlẹ́sìn yòókù ǹjẹ́ sódà? Torí ẹ̀ aago wà ní ṣíṣí, WhatsApp number wa nìyẹn, ẹ lè pè wọlé sórí ètò. Hello sir. Hello sir, bá mi. Àwa ni ẹ sọ. Kí lẹ rí sà? Àmì àṣẹ ti Èdùmàrè. Èyí tó jáde nínú ọ̀rọ̀ òun lẹ́sìn sọ yẹn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kí àwọn àfáà wa nílẹ̀ Yorùbá kí wọ́n ṣọ́ra kó má bàa fi ìjà ẹ̀sìn wọn fi dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn ò fàjà òfin náà máa gbọ́n lẹ̀ Yorùbá ó ṣe wá di wípé má gbé gbá síbẹ̀ yẹn má gbé gbàgbọ́n síbẹ̀ yẹn. Ẹ̀sìn wo gangan ní ẹ̀sìn Nàìjíríà nínú constitution 1999 tí Absalam tí ó fọ́ọ̀sì lè wà lórí ló mú nìkan dàpọ̀. Níbo ló ti fi sínú constitution yẹn pé ẹ̀sìn báyìí lẹ̀sìn Nàìjíríà tó fi wá di wípé àwa mùsùlùmí àwa sọ̀rọ̀ àwa di alákatakítí ẹ̀sìn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Síbi tó lọ́kùn sí Ọlọ́run fún ara ẹ̀ sọ ó ní ó rọ̀ mí lọ́rùn láti ṣe gbogbo àgbáyé ní mùsùlùmí. Èmi ni mo dá yín pẹ̀lú ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ fún ètò bá wọn ní kálukú ṣe. Tí wọ́n gbàgbé ni. Even Ọlọ́run tó sọ ó ní gbígbí òun ni tí gbígbó àti gbígbà àwọn ó ń bẹ lọ́dún mọ́ Ọlọ́run. Ẹni bá sọ̀rọ̀ ẹ̀sìn kò bá gbà Ọlọ́run ò ní pé ká bá wọn jà.
kí ló dé tí àwọn àbá wa fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀sìn tó fẹ́ sọ di ìjà nílẹ̀ Yorùbá wọ́n jọ tó kàn wọ́n tẹ̀ jẹ́ẹ̀jẹ́ wọ́n ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn láàyè bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ní ọ̀rọ̀ insecurity nílẹ̀ Yorùbá àwọn olóyìnbó wọ́n ní this one is getting out of hand eléyìí ó ti ń kọjá ọwọ́ gbogbo eléyìí dáhùn gbọ́ lọ́tún lósì ara wa ò gbà káwọn ẹ̀yà kan kó máa yan ẹ̀yà kan jẹ kọ́kọ́ máa pa àwọn èèyàn wa lójoojúmọ́ kí ló dé oníjẹta yìí wọ́n sì pa àwọn èèyàn ní ìta change àwọn tí wọ́n ń ṣe ìsìn jẹ́jẹ́ wọn ní ìta change àti ọ̀fadà kí ló dé kí ní ìdíwádìí continuously káwọn ìjọba wa kàn jọ kàn gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kó má bàa di gbà máa padà yíjú síra wa eléyìí ni ó fa wàhálà tí òní fẹ́ dáwọ́ dúró káwọn ìjọba jọ kàn tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ wọ́n á fẹ́ rọ gbogbo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá ẹ jọ gbogbo àwọn lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá ẹ foríkorí ẹ fòkùlùkùn ẹ try láti empower àwọn local security wa láti lè máa dáàbò bo àwọn èèyàn wa ẹ̀mí tó ń sọ ọ̀nà yìí ti ń pọ̀ jù. Àwọn local security tí mò ń sọ àwọn POPC Àgbẹ̀kọ̀yà ni àwọn ọ̀tà ní vigilante Àmọ̀tẹ́kùn kọ̀ọ̀kan wọ́n jọ wọ́n try láti empower àwọn mọ́. Yóò dáa fún yín. Wọ́n propose àwọn kan tó bá ní fún wọn tọkàn bá kan sí Gani Adams. Ẹ bá a ṣe ètò yẹn bá a láìkẹ́. Ẹ jọ ìfẹ̀míṣòfò yìí ti ń pọ̀ jù kí ló dé nílẹ̀ Yorùbá táwọn àti ọmọ èèyàn tó mọ ìṣẹ̀ṣẹ̀ táwọn fi gbálẹ̀ pa kò dákú máa lọ bẹ́ẹ̀ o ẹ jọ látòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ẹ̀yin àkárí gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá Awùjalè of Ìjẹ̀bú Òde gbàgbà kábíyèsí o táwọn obìnrin tó ti ṣiṣẹ́ jù sí Ògùn state ní Ògùn state àtọ̀yọ́ state àwọn nǹkan tí méjèèjì yẹn gbà lọ́wọ́ wọn gómìnà Ṣèyí Mákindé Dàpọ̀ Abíọ́dún ó dọwọ́ yìí o ẹ rántí wípé ohun tó bá ṣẹlẹ̀ nígbà tẹ́ wà lórí ipò wọn á fi sínú ìwé ìtàn yìí òun náà dẹ̀ máa sọ lẹ́yìn yìí tẹ́ bá lọ àṣìlẹ̀ làbọ̀ wá bá o ọba tó jẹ tìlú tòrò orúkọ ò ní parẹ́ èyí tó jẹ orúkùn díẹ̀ káàtó orúkọ ò ní parẹ́ ọdún wọ́n gbìyànjú láti ṣe èyí tó jẹ́ òdodo torí wípé àdìsí náà sọ ó ní gbìyànjú láti sọ òdodo kódà kókòrò ju ìwọ lọ kódà kó kéré bí ọmọ náà gún gbìyànjú láti ṣe òdodo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá wọn ò fẹ́ ṣe òdodo pẹ̀lú àwọn ọmọ Yorùbá mọ́ torí ìjẹkújẹ tó ń dẹdẹ ni. ẹ kú làákà bàbá mi. wọn ò fẹ́ gbìyànjú àti ṣe òdodo mọ́ wọ́n dẹ̀ fi ń ṣe ẹ̀mí àwọn ọmọ Yorùbá lófò kó dẹ̀ mọ́ má dẹ̀ máa ṣèṣe kò kàn mí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tí àwọn àgbààgbà wo kì í gbọ́ sí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọn ò rí ẹ wà dákẹ́ fọwọ́ lẹ́rán ẹ máa wòran ṣé bó ṣe kó rí nìyẹn ni ṣé bó ṣe pa ṣínú yín dùn lẹ́ ń sọ fún wa ni ṣé bó ṣe pa àwọn èèyàn wa ṣínú yín dùn ni ẹ dẹ̀ ń sọ pé àwọn ojútùú ló gbọ́jọ́ ọ̀la gbogbo àwọn tó dẹ̀ tó gbọ́jọ́ ọ̀la ìyàwó náà ti padà nù tán yẹ ẹ̀dẹ́rì kọ́kọ́ sọ sí. ohun tó ní kálukú wọn bá ṣe òun lásán lẹ́yìn wọn o. bàbá wa ikú Lámídì Aláàfin Ọ̀yọ́ kọlọpàá adẹlẹfẹ nire gbogbo nǹkan tí wọ́n ṣe nígbà tí wọ́n wà lójú ayé wọn wọ́n á máa sọ lẹ́yìn wọn sìn o ẹni tí wọ́n ṣe dáadáa sí wọn máa sọ o ẹni tí wọ́n ṣe bí sí wọn máa sọ o Olúbàdàn tàná gbogbo nǹkan táwọn náà gbé láyé ṣe wọ́n máa sọ fún wọn báyìí o ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa o gbogbo ẹ̀yin àgbàgbà wa nílẹ̀ Yorùbá ó dọwọ́ yín o ìpànìyàn yìí ti ń pọ̀ jù ẹ bá wa nǹkan ṣe sí Ọlọ́run akùnrin lọ́wọ́ ẹ kó ètò àtúnṣe àṣẹ. ẹ ṣé gan bàbá wa ẹ ṣé púpọ̀ Ọlọ́run bàbá lánàá bá wa pẹ̀lú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. ẹ gbọ́ nípa bí wọ́n ṣe jíyàn gbé tí wọ́n dẹ̀ pọ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn òun là ń sọ lọ́wọ́ àti ọ̀rọ̀ ìjẹsìn ẹ máa bá wa dá sí i ẹ bá wa pè wọlé WhatsApp number la fi sí orí ètò yẹn láti pè wọlé kẹ máa bá wa dá sí i kẹdẹ̀ bá wa pín ètò yìí ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí tí à ń sọ lọ ẹ jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa òun ló lè gbé wa débi tó yẹ ká dé òun ló lè tàn mọ́lẹ̀ sí wa òun ló lè fi ọ̀nà hàn wá. ẹ má jẹ́ pé bóyá àbí kọ̀ọ̀kan àárí kọ̀ọ̀kan àwọn fi ewé bò ẹ jẹ́ ká sọ síta àsìkò tá a wà yìí a gbọ́dọ̀ máa mú mọ́ra mọ́ ìgbà tí wọ́n pa àwọn èèyàn ní interchange àti ọ̀fadà ǹjẹ́ báwo ló ṣe rí lọ́kàn yín àwọn èèyàn ò lè sùn mọ́ àwọn èèyàn ò lè travel mọ́ ǹjẹ́ ṣé bó ṣe yẹ kó máa rí nìyẹn ẹ dákun ẹ jọ̀ọ́
ẹ wo ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ẹ̀yin tẹ́lẹ̀ ń jà ìjẹ̀sìn tó jẹ́ ẹ̀yin mùsùlùmí, a mọ àwọn àfáà gidi, àwọn àfáà dáadáa, a mọ̀ wọ́n. Ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Hello. Hello ma. Ẹ káàbọ̀ ma. Bẹ́ẹ̀ ni ma. Ẹ ra ma. Àmì àṣẹ ma. Àmì àṣẹ ma. Àmì àṣẹ ma. Àmì àṣẹ ma. Nígbà tí wọ́n fi sọ fún mi láyé tó bá kò kiri, ìjọba bá jójú padà. Mo ti ní táwọn Fúlàní dé tí ọ̀fẹ́ jọ́ mi gbogbo ìgbésẹ̀. Àwọn ọlọ́pàá àjẹ̀lẹ̀ ló ń sọ ọ́ lọ́wọ́ nínú ọ̀dọ́ tí wọ́n àwọn ọlọ́run ọ̀dọ́ tí wọ́n tó fi kọ̀ wọ́n tó kọ́ fún ìṣura wọn kọ́ fún akọ́kọ́ wọn pẹ̀lú nítorí wọn ti jẹ́ kí ẹ̀ ní kí ẹ̀ ní kí ẹ̀ ní Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni o. Ó lẹ́sìn tí wọ́n bá ń lẹ̀ ṣe báyìí àwọn bàbá tí wá gbà wọ́n láyé ń gbà yẹn ni. Bẹ́ẹ̀ni màá wò. èèyàn mẹ́fà náà ṣe pa ní change lánàá, èèyàn mẹ́fà wọ́n dẹ̀ kidnap àwọn èèyàn lọ. Ẹjọ́ tó lọ náà mo lọ sí kí la bá ní gbogbo eléyìí sà. Ẹjọ́ tó lọ náà kí la bá ní gbogbo eléyìí tó wọ́n kì í kọjá ìdí ẹ̀. A ti gbàgbọ́ lọ́hùn. Ẹ̀jẹ̀ tí wọ́n pa wá bí ẹni pẹ̀rọ. Ẹni mọ́tò rùnú níyì. Ẹ̀jẹ̀ tí wọ́n pa wá bí ẹni pẹ̀rọ. Ẹni kápọ̀ ká nìṣó. Kò dẹ̀ tó lónìí kankan tó dìde. Sọ́jà gbòó tó dìde tó ní ẹ má pàṣẹ èèyàn mímọ́. Ẹni kan lọ pa wọlé. Èmi wù ló ṣe. Ó sún mi o. Títí bá ṣe pọ́n lọ́wọ́ lẹ́yìn Sunday Igboho ni wọ́n ti pọ́ ọmọkùnrin yẹn dànù nítorí pọ́n sòótọ́. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ náà inú tí wọ́n bá fi òtítọ́ pilẹ̀ kò sí èrè kọ̀ọ̀kan tó fẹ́ dá ẹni bẹ̀. Ẹ má jẹ́ kúrọ́ tán yìí. Ìyàtọ̀ tí ń jẹ Yorùbá ti pọ̀ jù. Ìyàtọ̀ tí ń jẹ wá ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Àwọn dúnkokò mọ́ yín. Wọ́n dúnkokò mọ́ yín. Gbogbo ẹni tó bá dùn lọ wá tẹ̀lé pẹ̀lú yín. Ọwọ́ ọ̀run àrùn wọn pa. Àṣẹ. Àṣẹ o. Ṣé ká má sọ òótọ́ mọ́ ni? Jẹ́ ká wá lajú lẹ̀ kó máa pa wá báyìí ni. Ọ̀yẹ́ kíláàsì fẹ́ ṣọ̀ṣù ẹ̀yọ́ fún ṣọ̀ṣù. Ẹ wá lọ bá ní ẹ̀. Kí ni ráìtì tọ́ni tó máa lọ bá ní ẹ̀? Kí ni ráìtì tọ́ni tó máa lọ bá ní ẹ̀? Nígbà tí ìṣọdún lẹ́yà ní ìṣọ́ni kan má ṣọdún lẹ́yà ẹ̀yìn ni. Èmi tí mo sọ̀rọ̀ yẹn mọ́ Mùsùlùmí ní mí. Ṣùgbọ́n mi ò ṣe Mùsùlùmí wèrè. Mi ò ṣe Mùsùlùmí mọ́. Wàhálà yìí ti pọ̀ jù. Kí ló ṣe yín? Ọlọ́sùn fẹ́ ṣọ̀ṣẹ́ ní má ṣọ̀ṣù ẹ̀. Ẹ̀rọ káwọn pẹ́lẹ́. Ojúlọ́wọ́ káwọn mọ́ máa lọ pọ̀. Màámi tẹ bá rántí ní last year àbí last 2 years wọ́n lórí school tẹ bá rántí àwọn kìrìsìtẹ́nì nílùú Ìlọrin tí wọ́n lọ ti géètì wọn tí wọ́n gbó fẹ́ǹsì wọn tí wọ́n lé tí wọ́n ní pé wọ́n ní ìjà yẹn. Mi ìmọ̀ kan tó ń ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí Ìlọrin yẹn gangan, mi ìmọ̀ tó ń ṣe wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa lè ló pọ̀ jù, àwọn tó jẹ́ ọmọ ọkọ wọn jẹ́ kí wọ́n rọ̀ sọmọ́. Àbí ẹjọ́ sà, ẹjọ́ ìpínlẹ̀ rẹ̀ sà.
ṣẹ́gbọ́n tí ìyá ara lé ṣẹ́gbọ́n tí ìyá mi sọ wọ́n ní pé ta ló dé ọ̀run rí ǹjẹ́ ta ló rí Elédùmarè rí gbogbo ẹni tó ẹgbẹ́ bá wa tẹ yes ẹni tó bá rí rí àbó débẹ̀ rí wọ́n lè bá wa tẹ yes ẹni tí ò bá rí rí wọ́n lè bá wa tẹ no. ẹni tó bá ti fún Ọlọ́run rí tó dẹ̀ sọ pé ẹ̀sìn ìsìláàmù alátakítì ni òun fọwọ́ sí pé kọ́ máa lọ̀yàn ló kò pa kọ́ máa pààyàn bí ẹni pẹ̀rọ wọ́n lè ṣe àbísílẹ̀ láyé wọ́n lè gbogbo èèyàn wọ́n lè pa èèyàn wọ́n lè tẹ́ wọ́n lè mú ìbọn wọ́n lè rọ ọmọlàkejì wọn tó torí Ọlọ́run bàbá mi irú ìlú wọn ni àwọn èsì oníburúkú wọn nìyẹn ẹ̀sìn ìsìláàmù òní kábàáyé èèyàn jẹ́ tí bọ́lá àbẹ́jì ò bá rí ìkọ́ṣe sí security tó wà ní Nàìjíríà yìí ìlú yẹn wọ́n máa fọ́dà nù wọ́n máa pín gbogbo ìlú yẹn ní. àṣẹ ó ṣe máa pín ni. Biafra máa dúró Ọ̀yọ́ máa dúró ẹgbẹ́ òṣìṣẹ́ náà á ti pọ̀ jù àdègbè ní ara wa iṣẹ́ wa ò bá ara wa mú. Kílódé afẹ́wádìí àlèwálé ẹ̀dẹ̀ ń pàrọ̀ ní ẹni pẹ̀rọ. Àwọn bí wọ́n dé dúró sí gan o. Ọlọ́wọ́ àwọn ọlọ́pàá máa bá fi ṣe ìṣọ́ yìí o. Àmín mà. Àwọn náà kàn ṣe lásán ni wọ́n kàn ń pè lọ ni wọ́n kàn halẹ̀ ni wọ́n ń tẹ́tí ara wọn lásán ni kò sí tí wọ́n fẹ́ ṣe. Ẹni tó ti dé ọ̀run rí tó sọ pé Ọlọ́run tó ti rí bí Ọlọ́run rí o Ọlọ́run wá fi sáàpù tẹ̀lé pé ẹ̀sìn ìsìláàmù yẹn bí wọ́n ṣe ń pààyàn yẹn á ṣubú àná láì ẹ̀sìn yẹn ni òun fọwọ́ sí ẹni kó jáde síta. Ṣé gbọ́ gbogbo ẹ̀yin tó bá lè pé ẹ̀sìn tó jẹ́ pé kọ́ máa pààyàn àwọn alákatakítí ẹ̀sìn gẹ́gẹ́ bí màmí ṣe sọ ẹ jáde síta pé bí wọ́n ṣe ń pààyàn yẹn ló dáa tẹ bá fi pé ẹ fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ yín. ẹ̀jẹ̀ mú jáde sínú Kùránì yìí wípé bí wọ́n ṣe ń dúbú èèyàn yìí táwọn Fúlàní ń dún ọmọ ọlọ́mọ tó ń dún àgbàlagbà tí wọ́n ń pa wọ́n bí ẹni gbẹ̀rọ̀ yìí ẹ̀yin Muslim yẹn náà ṣe shame of yourself ó yẹ kí ẹ fọwọ́ bojú ni ètò ọlọ́mọ yẹn lọ ṣùgbọ́n kó má ṣọ̀ṣù ẹ̀ àwọn Muslim náà lọ́ máa gbẹ́bọ̀ sókè tó máa ṣe àdáhùn tó máa pààyàn torí láti jọ ní burúkú wọn nìyẹn ẹ̀mí àṣẹ Mùsùlùmí mọ́. ẹ̀yin náà ẹ ti di sísítà mi yóò bá wù yìí ni. ọ̀pọ̀ ìfúnni lẹ́yìn Mùsùlùmí láti dúbí ṣùgbọ́n àwọn ìfọ́jú bá ń gbé ká máa pààyàn ilé kéwùtà lọ́wọ́ kọ́ wá ń gbé ká pààyàn. bẹ́ẹ̀ni. Ìgbé ká pààyàn ilé ẹ̀sẹ̀ mi rí ó ti kọjá ẹ̀mí mi. Ṣé ọmọ èèyàn náà ń pa yìí? Ọmọ èèyàn kú náà ń pa yìí. Tọ́jà ni wọ́n lẹ́gbọ̀dọ̀ yìí. Ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ tí mo kú ọ̀dà wọ̀ yìí. Tí wọ́n ń pàdé bí ẹni tẹ́wọ́. Kò sóúnjẹ, kò síná, kò sómi. Àwọn sílẹ̀ kú Ramadan. Ọ̀sẹ̀ má gbà lò. Kò síná kò sí ìkọ̀kọ̀. Àti ọ̀sọ̀wọ́ náà ní. Ọkọ̀ owó ìgbésẹ̀ ta bá ń mọ̀ pé àwọn ìjọba olóyún kúkú jọmọ òṣì. Gbogbo àwọn bàbá yẹn wọn ló lọ́wọ́ bá ti táwọn bẹ́ẹ̀ kalẹ̀ láyé lọ. Wọ́n wọ́n ti pọ̀ jù. Wọ́n ẹgbẹ́ bí àgbàlagbà fún ilẹ̀ Yorùbá. Wọ́n ẹgbẹ́ bí àgbàlagbà fún ilẹ̀ Yorùbá. Wọ́n lè ti wọ̀ nígbà wa Yorùbá fún wọn òkò. Ẹlẹ́nu méjì ni wọ́n. Àwọn lè ra wọn síra wọn fún wọn. Àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá náà ló fa Sunday Adéyẹmọ fún wọn. Pẹ́kọ́ lọ pa wọn lé nítorí pé ẹ má pa wọn ọ̀rọ̀ mi mọ́. Ẹ má pa wọn ọ̀rọ̀ mi mọ́. Ẹ̀jẹ̀ ni ọlọ́pàá wọn lọ́pọ̀ wọn lé. Gbogbo èyí tẹ̀lé ọ̀lẹ́ Sunday ní kéré. Àṣẹ Tèdùmàrè ẹ ṣé gan màmí ẹ ṣé púpọ̀. Pátá gbàdọ̀ kan tẹ́ pàṣẹ fàtáyì tẹ́ gbókùn wọn lọ ẹ̀jẹ̀ fàtáyì àti ẹ̀jẹ̀ àdògán kò ní jẹ́ kí ẹ̀rí ìlú yẹn tò. Àṣẹ wọ́n bá pín ìlú yẹn ní ẹ̀jẹ̀ àdògán ẹ̀jẹ̀ àdájà fàtáyì orí sọ́jọ́ ọmọdé yẹn wọn kò ní jẹ́ ẹ̀rí ìlú yẹn ṣe. àṣẹ Tèdùmàrè ẹ ṣé gan màmí ẹ ṣé Ọlọ́run bọba láàánú tí ó fún yín sọ ẹ kò ní pa làákà yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ọwọ́ yín méjì tẹ́ fi ń gbowó tẹ́ fi ń ṣàdúrà fún ọba Ọlọ́run ẹni fọwọ́ náà gbọ́mọ sí i ohun yóò ní há o ojú yóò dẹ̀ ní fọ́ pẹ̀lú àṣẹ lọ bí mo ṣe fún wọn bẹ́ẹ̀ náà ló ṣe máa rí fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tó ń wò mí pátápátá lórí ètò aago wa yìí sílẹ̀ torí pé àní pẹ́ lọ ní wákàtí yìí ó tọ̀rọ̀ ni màámi sọ torí pé ọ̀rọ̀ tó tìkì síbẹ̀ ni
ètò ààbò lórílẹ̀‐èdè wa ó mẹ́hẹ̀ púpọ̀ bí wọ́n ṣe ń pa kúkúrú wọ́n ṣe ń pa gígùn torí ìyá mi mú ẹnu bà á gbogbo nǹkan yìí ó jẹ́ nǹkan bànújẹ́ fún èmi àti yín ṣé wàá ráwọn tó ń pè àbí tó yẹ pé wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n ń tírẹ́tì ni àbí wọ́n ṣe gbá kan ni àwọn èèyàn ṣe tí wọ́n ní gbọ́ àwọn èèyàn ṣe tí wọ́n ní Ọlọ́run ọba nìkan ló lẹ̀mí mi gbọ́ ṣé wàá rí òótọ́ ọ̀rọ̀ tẹ́mi máa sọ ni pé torí mo máa sọ kọ̀ọ̀kan àfáà kan ní kúlù àyìn sáyà mọ́tò láyé sábì dúnìyà sùfùtù àfáà kan náà ló sọ bẹ́ẹ̀ òun bí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nínú kùránì náà fi ń kọ́ wa ìyí tó yẹ pé ó rọ wọ́n kọ́ lẹ̀ béèyàn ṣe máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ òwe lẹ̀ pé jẹ́ kémi náà ṣe ìwé jáde ló kàwé lágbájá so ìgbà tó yẹ pé lárúbáwá náà fi sọ gbogbo wa náà máa fọ́ síbẹ̀ bóyá nù kùránì náà ti yọ gbogbo pé mo tó láyé àbí èmi ni mo jẹ́ kíníkan ìjọ kan náà máa kú ìjọ kan náà ni ìwọ tó jẹ́ kíníkan wà lọ náà ní ẹsẹ̀ mẹ́fà náà ni inú ilẹ̀ yìí náà ni sàárè tí wọ́n wá sí olówó sí ilẹ̀ tí wọ́n sí olówó sí náà máa sí tálíkà sí ibùn kò bá wẹ̀ kan dẹkọrétì ẹ̀bí kíní inú ilẹ̀ yìí náà ló máa wọ̀ ẹyẹ tírẹ̀tì ayẹra yìí mọ́ ẹyẹ sọ pé bóyá kíníkan mọ́ torí pé mo bá yín sòdodo ọ̀rọ̀ pé kẹ́ ẹyẹ jàjẹ̀ sí kẹ́ má ba ìjọba Tinubu jẹ́ gbogbo òpè tẹ́ ń pè mẹ́sẹ̀ yẹn kíní kan yẹn àbí mẹ́sẹ̀jì wèrè tẹ́ ń sẹ́ndì ẹ ti understand tí mo kàn ń wáìpù yín dànù mo ń blọ́ọ̀kù yín dànù yẹn mi ní blọ́ọ̀kù yín má gbogbo eléyìí tẹ́ ń ṣe yẹn ẹ̀rù ọbẹ̀ mi torí mo ti mọ̀ pé tó o bá wí òkú bó o wí òkú náà bá wí náà ọ̀run náà láàlọ́ kí la wá ń tanra wa fún kí là ń dara wa láàmú fún débi wípé ẹ wá ń fi ikú ẹ máa fi ikú lé ẹni tó bá ti ń sọ òdodo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá mi sọ mo fẹ́ kí wọn lẹ́yìn àìmọye mo sọ̀rọ̀ kánjọ́ kan pé mo wà nílé bàbá mi ọmọ Adéyẹmọ tí bàbá mi kóró ojú wọlé wọ́n jáde lọ wọ́n dé bọ̀ ó wá di táìmù kan wọ́n kàn sáré dé jókòó wọ́n kàn ní nǹkan lè ṣẹlẹ̀ pé bọ̀ tó bá ṣẹlẹ̀ tí wọ́n bá gba gbolé jẹ́ àwọn máa kọ́ mi láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ẹ mọ̀ wọ́n nà tán kò máa pé ọ̀sẹ̀ mélòó kan náà wá bọ́ sílé mítì tí wọ́n lọ sí báwọn àgbààgbà kan náà pè wọ́n jọ àwọn àtàwọn olóṣèlú kan náà pè wọ́n tó fẹ́ gbowó fún wọn gbogbo àwọn tó ń bú wọn lénìí tó bá ti pé gbà yẹn ọmọdé yẹn mọ́ gba owó yẹn ó máa dà ẹ̀kọ́ wà pé kó padà lẹ́yìn Yorùbá nation ọmọdé yẹn mọ́ máa dà ẹ̀kọ́ wà nígbà yẹn Ìgbòho ṣá á dà wá kò wá torí ẹ̀ kò gbá tó fi rí fíìmù yẹn tádùgbọ́n fi kú tábà fi kú ẹ̀kan ni ó gba owó ẹ̀mí kìíní kan sí àbí ó gbá àwọn èèyàn nǹkan tó ṣe èyàn tó bá máa ti gba owó láti gbà yẹn nígbà tó ń fresh kò ní dá sí máa kàn jókòó sínú ilé ẹ̀ ní nǹkan kò ní ṣe lé ẹ gbọ́ àwọn kálukọ̀ máa padà pé kíní ni kò wá torí ẹ̀ ó wá sọ́wọ́ tálú ẹ̀ kan máa bùn lówó tó tálú ẹ̀ kan máa fún lówó mi tó wà tẹ̀sọ̀ òun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìkan ṣe púpọ̀ ẹ jẹ́ ká bára wa ṣe ọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ ẹ̀jẹ̀ ẹ̀sìn yìí ẹ jẹ́ ẹ má jẹ́ kí wá fi dá wàhálà lẹ̀ sínú ìlú ajájá wa tá a jẹ́ ọmọ Yorùbá kan náà tá a jọ sọ èdè kan náà lẹ́nu ẹ má jẹ́ ká fi dá wàhálà lẹ̀ sínú ìlú torí wípé láàrin èmi àti yín tí wọ́n bá pe orúkọ yín màá jẹ́ gbogbo ala ní orúkọ tó jẹ́ orúkọ gidi orúkọ tí wọ́n sọ wá tó tún yàtọ̀ sí orúkọ mùsùlùmí gan yàtọ̀ fún yẹn a sọ èdè lẹ́nu àjọ agbédè ara wa àwọn arábí gan ti wá kọ́ èdè wa tán gbogbo nǹkan àwọn nǹkan wa wọ́n ti dànù ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́ gangan lọ́lọ́run bá fẹ́ ìfẹ́ ni ká bára wa lò tá bá bára wa lò fẹ́ á débi tá a fẹ́ dé gbogbo nǹkan yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ lèmi ṣe sọ̀rọ̀ pé ẹ lọ ṣèwádìí tó bá tẹ́ àsìkò ẹ lọ ṣèwádìí nílọrin pé kí ló ń jẹ́ ọjọ́ 11 ọdún 11 oṣù 11 ọjọ́ 11 oṣù 11 ọdún 11 11 ẹ lọ ṣèbéèrè pé kí ló fà á kí ló bí báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn àṣírí wà tá a ti máa tú tí wọn ò bá farabalẹ̀ ó lè padà la nǹkan mi lọ o bọ̀ ìmọ̀ á sọ mẹ́sẹ̀jì sílẹ̀ torí ọjọ́ ọ̀la ni tára àwọn àrọ́mọdọ́mọ ẹlòmíì gan máa rí
tí gbogbo àgbáyé máa mọ̀ pé mo sọ tèmi sílẹ̀. Gbogbo mọ̀wú tó ń dún yẹn wọ́n kéré, wọ́n ṣeré ni, ọ̀rọ̀ eré àwọn ni. Kí lẹ́ ń wá di pé kẹ́ máa bára yín jà jẹ̀sìn? Ǹjẹ́ orílẹ̀-èdè tá a wà, ǹjẹ́ orílẹ̀-èdè kí ni? Right tẹ́ ẹ ní làwọn èèyàn náà ní, right tó kálukú ní. Àwọn àbókí gan ní church tiwọn nínú Ìlọrin tó yẹ pé Haúsá náà sọ ń bẹ̀ láì mọye oríṣiríṣi nínú Ìlọrin. Ẹ̀yin àfáà yìí náà lẹ́ ń ṣe awo, lẹ́ ń ṣe òòṣà nínú Ìlọrin. Gbọ́n tó bá yẹ kó wá gbé tí ò kírun gangan tí ò ṣe pé bóyá wá ń kírun ní mọ́sálásí, ẹ máa sọ pé kí ni. Kí lẹ́ wá ń tanra là ń parọ́ fúnra wa fún? Ẹ̀rù yìí bà mí púpọ̀, ẹ̀rù yìí bà mí púpọ̀. Àìsí agolẹ̀ ẹ lè pè wọlé, ìṣẹ́jú péréte ló kù tá a fi lọ. Lórí ìta gbé sílẹ̀ wípé ètò ààbò lórílẹ̀-èdè Yorùbá ó ṣe kókó kí bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kan bá wá nǹkan ṣe sí, gọ́vnà wa Sanwó-Olú kan bá wá nǹkan ṣe sí, bàbá wa tó wà ní Ogun State Dàpọ̀ Abíọ́dún ẹ bá wá nǹkan ṣe sí, bàbá wa gọ́vnà Ìbàdàn náà Ṣèyí Mákindé ẹ̀yin náà bá wá, bẹ́ẹ̀ gbogbo yín pátápátá ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lórí ètò ààbò. Ẹ má wò lásán, ẹ má jẹ́ káwọn kìíní yìí tí wọ́n tó yẹ pé àwọn ló fi Buhari, ẹ má yẹ kán tó fi bàbá Tinubu nínú ibi tó lè yàn. Ẹ kò sí, torí tẹ́ bá ń bá lọ báyìí ó ṣe di dandan kó má kò sí, kó má padà dàrú, torí gbogbo tó ṣẹlẹ̀ inú àwọn èèyàn gan òdùn mọ́. Ẹ̀yin tó wá fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fẹ́ gbé wọlé, àbí ẹ fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fẹ́ fi dàrú, kẹfẹ́ kan fọ́ lójú pátápátá, kẹ wá sọ gbogbo ìlú di ìlú Islam, àbí? Ọlọ́run bọ̀ ní fún yín ṣe, bí mo ṣe jẹ́ mùsùlùmí tó máa sọ fún yín, torí pé ọmọ Yorùbá ni mí. Inú 30 was brain àwọn bàbá wa làwọn náà sì lọ, wọ́n sì wá sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ náà wọ́n jẹ́ ká mọ̀ ìgbà yẹn gan àwọn bàbá láti wá máa sọ pé ẹ lọ wo tí wọ́n ṣe ń bẹ̀ ni, ẹ lè kẹ́kọ̀ọ́ bẹ̀. Ẹ gbàgbé a lọ wò. Ọ̀pọ̀lọpọ̀ kan mí ṣẹlẹ̀ tí ní Saudi níbẹ̀ yẹn tó yẹ pé ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ̀ mọ̀ nípa bí wọ́n ti ń bọ nǹkan, bí wọ́n ti ń sọ ọdún òòṣà wọn. Hello. Hello ma. Ara ma. Àwọn ni ma. Yes ma. Àmì ma. Ẹ jẹ́ kí àwọn Fúlàní, ẹ jẹ́ kí àwọn Yorùbá àwọn orí Muslim, ẹ jẹ́ kí wọ́n máa bá àwọn oníṣẹ̀ṣe jẹ́, ẹ jẹ́ kí wọ́n bá wọn jà. Bàbá mi àjọ àkẹ́bí ìpèní wípé àníṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ nílùú yẹn tí àti gọ́fúnà àti pírẹ́sídẹ́ǹtì tí wọ́n ní rí wọn mọ́ fúnra náà ló máa fún ìlú yẹn. Ó tọrọ. Ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ kábíyì nìkan ni wọ́n ti máa bẹ̀rẹ̀. Ẹ má fi àwọn mùsùlùmí tó bá wà wọ̀, ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn kékeré yìí. Nígbà tó bá yá ẹ̀bùgbé ọ̀sẹ̀ ọdún ṣùṣù wàhálà kékeré nítorí ìdùnnú bá lọ́dún wo ìjẹta tó fi ń jẹ́ kó ẹ má bẹ̀ wọ́n mọ́. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ ó ní kókò díẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ni. Àbí tí wọ́n ní rí ìlú yẹn tò, kókò ò ní rí ìlú yẹn tò, orí ọmọdé orí àgbàlagbà, ó ní gbogbo ẹni tó ti fìyà jẹ, wọ́n ò ní rí ìlú yẹn tò. Àwọn àfa alábọ̀, àwọn tẹ́fà ọ̀nà máa gbẹ́bọ̀, ọ̀nà máa lọ lórí ẹja, àwọn àgbà tó kò sí ìṣẹ̀ṣẹ̀ kákùrù gbogbo. Ẹ jẹ́ kó máa bá wa, ẹ jẹ́ kó máa mọ́ ní kẹ̀kẹ́ta, ẹ jẹ́ kó máa gbẹ́kùn, ẹ jẹ́ kó máa lọ pààyàn káàkiri, bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ máa dìde. Lórí ká tí Yorùbá bá ti sún tó bá ti pọ̀ kiri, wọ́n á tún bá fojú wẹ̀ yóò ní gbọ́, wọ́n á mọ̀ fáwọn náà ló.
báwọn bàbá wa àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tí wọ́n bá dá àtòrí wọn ló ti máa bẹ̀rẹ̀ àtòrí àwọn àgbàlagbà Yorùbá yìí ló ti máa bẹ̀rẹ̀ wọ́n á máa forí wọn fún àgbórí. Bàbá Adébáyọ̀ sọ́kọ̀ gbogbo jáde kí lórúkọ ẹ̀ bàbá tí ó lè sùn tó bàbá àgbàlagbà bàbá wa ní tí ó lè sọ̀rọ̀ tí ó lè dúró sọmọ Yorùbá ní gbogbo tó ń jábọ́ lẹ́nu àwọn àgbà tí wọ́n fi tí àwọn àgbà tí ò tó lé àwọn pọ̀ nílẹ̀ Yorùbá ọlọ́run àti àwọn ọmọ rẹ̀ ó dàbọ̀. Ẹ ṣé gọ́mà ẹ ṣé púpọ̀ mo kí ẹ̀yin gbogbo lé mo kẹ́yìn ìyá mi a dúpẹ́ lọ́wọ́ màmá wa tí wọ́n wọlé tí wọ́n pè wá wọlé a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín òótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ni bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ a ní kọ̀ọ̀kan sí láti gbà láti lè gbà kó tó di pé à ń lọ báyìí ìmọ̀ràn mi fún wa ni pé ṣé ẹ̀gbọ́n tí ìyá wa sọ ni pé a gbúdọ̀ mọ tá à ń ṣe ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe tán fẹ́ ṣe torí pé àwa ti kì wọ́n nílọ̀ torí tán bá kì wọ́n nílọ̀ tí wọ́n bá gbọ́ ẹ má mọ̀ pé àwọn mùsùlùmí mi wà tán máa sọ̀pọ́tì àwọn oníṣẹ̀ṣe ẹ má mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tára ń kan ẹ má mọ̀ pé wọ́n wà tán máa sọ̀pọ́tì àwọn ẹ má mọ̀ pé kìrìsìtẹ́nì gangan tí wọ́n já àwọn kìrìsìtẹ́nì wọ́n á sọ̀pọ́tì oníṣẹ̀ṣe torí pé wọ́n rí pé ìwà tí gbogbo ìwà tẹ́ ẹ̀ ń wù ẹ má mọ̀ pé tí Yorùbá bá bínú ẹ má mọ̀ pé a máa yọ àlìkámọ̀ kúrò nínú ẹ̀wà nínú èkó a máa yọ nǹkan tí ò dá kúrò nínú ẹ̀ a máa mọ ọkọ a máa mọ àlè a máa tún mọ bàbá ọ̀tọ̀ ni bàbá ọ̀tọ̀ ni ìyá a máa mọ àwọn yẹn náà torí pé nǹkan tó ń bọ̀ níwájú yìí tó ń bọ̀ tí à ń rí yìí tó yẹ kó ń mì lókè yìí òjò tó sú yìí ìjọ tó bá máa rọ̀ ìjọ tó bá máa rọ̀ ó máa yí yín lọ́wọ́ ó máa yí yín lọ́wọ́ tẹ bá bí di pé bóyá kinní kan ẹṣin gbá kan abẹni ó máa yí yín lọ́wọ́ ìbẹ́ta kẹsì agbẹjẹmọ́wọ́ that's my own ẹsẹ agbẹjẹmọ́wọ́ kọ́lọ́run ọbọba láàánú kó ṣàánú fún wa èmi á sọ tèmi fún yín má sọ tèmi fún yín torí ẹ kọ́lọ́run ọbọba tó lásìkò tó ní dáadáa kọ́lọ́run ọba kó wà pẹ̀lú wa kó ṣe dáadáa fún wa gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà pátápátá gbogbo apáta àní fojú sunkún ọmọ àní fojú sunkún ẹbí àní fojú sunkún ara àní fojú sunkún ọkọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹwọ́ wa méjèèjì táwa fi ń ṣàdúrà láyé tá a fi ń bẹ Ọlọ́run ọba àní fi gbọ́mọ sí i ọwọ́ yẹn la fi ń gbowó wọn ní fọwọ́ náà wọn ní so sẹ́kẹsẹ̀kẹ̀ mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí wa torí pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ̀lé fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè mo wá fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìyá mi ẹ̀yin màmá mi ẹ bá mi fi sọ̀pọ́ọ̀tì mi fún líǹkì tí mo fi síbẹ̀ yẹn láti lọ subscribe síbẹ̀ kẹ́ lè máa rí more updates lórí ẹ̀ ẹ jọ̀ọ́ lórí líǹkì YouTube yẹn ẹ bá mi tẹ̀ kẹ́ bá mi subscribe torí ẹ̀ ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo bẹ̀ yín ni mi ò sákọ torí ọ̀pọ̀lọpọ̀ gbà tó yẹ pé ẹ̀ kí ń rí wa ó lè má sí data ó lè má sí anything a kàn ń gbìyànjú nǹkan tó bá yẹ ká fi jẹ náà la fi ń sáré la fi ń wá sórí ètò torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí àwọn ẹ̀ ṣe pé bóyá ẹni tó máa ní ẹ sẹ́ndì owó kí mi ṣe Ọlọ́run ọba lọba tó yẹ pé gbogbo tá a bá ti rí téréje náà la fi ń ṣe tá à ń ṣe bẹ́ẹ̀ ni kọ́lọ́run ọba kó dẹ̀ ṣàánú fún wa ẹ jọ̀ọ́ bá mi lọ kílíkì sórí líǹkì yẹn kẹ́ ẹ bá mi subscribe sórí ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo dẹ̀ rọ̀ yín ẹ ṣé gan ẹ̀yin màámi ẹ̀yin bàbá mi Ọlọ́run ọba gbàdúrà gbogbo yín pẹ̀lú àṣẹ Ọlọ́run á tún pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run ní òwúrọ̀ ọ̀la àbí títí ọ̀sán ọ̀la pẹ̀lú àṣẹ Ọlọ́run èmi lẹ́ máa rí ẹ̀yin ni màá máa rí èmi náà lẹ́ máa dé bá pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ ní fi mí ṣàwátì èmi náà ní fi yín ṣàwátì ẹ ṣé gan mo dúpẹ́ púpọ̀.